hallelujah, ògo ni fún orúkọ Olúwa. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tí ẹ ń wò mí káàkiri ní ibi gbogbo tí ẹ ti ń wò mí. Ẹ kú ọjọ́ mẹ́ta kan àti ìgbà díẹ̀. Ní òní mo ń ṣiṣẹ́ lórí ohun tí mo pè ní ìjìnlẹ̀ àṣírí nípa ọkọ ọ̀run àti aya ọ̀run. Ìjìnlẹ̀ àṣírí nípa ọkọ ọ̀run àti aya ọ̀run. Ìjìnlẹ̀ àṣírí nípa ọkọ ọ̀run àti aya ọ̀run. Ìjìnlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, pure deliverance prayer ni. Màá kàn ṣàlàyé àwọn kan ṣùgbọ́n mẹ́sẹ̀jì yìí ò kì í ṣe teaching. So mo fẹ́ kí n sọ eléyìí fún wa láti ilẹ̀ ká lè understand kì í ṣe teaching, prayer program ni primarily, prayer program ni. Now tá bá ń sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run, àwọn tó bá fẹ́ mọ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ọkọ ọ̀run àti bó ṣe jẹ́ àti nǹkan tí Bible sọ at everything, so wọ́n máa wo àwọn mẹ́sẹ̀jì wa kan lórí YouTube tí mo pè ní májẹ̀mú ìgbéyàwó òkùnkùn. So a lè wò lórí ìyẹn, ṣùgbọ́n mẹ́sẹ̀jì eléyìí primarily kì í ṣe fún teaching. Deliverance prayer program òun ni. So mo ṣàlàyé eléyìí fún wa ṣáájú kó tó di wípé a wọnú prayer náà lọ, ṣùgbọ́n torí pé a kàn lè dédé wọnú àdúrà bẹ́ẹ̀ láì kọ́kọ́ fúnra wa ní ìṣíníyè. So màá kàn ṣàlàyé àwọn nǹkan kan díẹ̀ fún wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n deep teaching lórí ẹ̀. So ẹ máa rí nínú message nínú YouTube wa, lórí YouTube channel wa. So mo fẹ́ kí a understand pé bí ó ṣe rí nìyẹn, torí ó ṣe é ṣe tó yẹ pé a máa rí ẹlòmíì tó máa sọ pé kìnnì kan. Àwọn tó bá ní ìbéèrè nípa oore ọ̀fẹ́ Ọlọ́run máa dá wọn lóhùn tá a bá ṣe mẹ́sẹ̀jì tán. Àwọn tó bá ní question máa dá wọn lóhùn lẹ́yìn ìgbà tá a bá ṣe mẹ́sẹ̀jì tán nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. So mo ready láti dáhùn gbogbo ìbéèrè tí anybody lè fẹ́ béèrè lọ́wọ́ mi nípa àwọn mẹ́sẹ̀jì tí anything tí mo bá sọ. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá tá a rí gbà. Bàbá, yìn ọ́ lógo torí pé ẹ̀yin náà ni àṣírí agbára wa, ẹ̀yin ni tító wa, ẹ̀yin ni àtìlẹ́yìn wa, apá ńlá tó solé ayé ró, agbé ọ̀gá. Bàbá, gba ọpẹ́ wa. Ògo ni fún orúkọ Olúwa. Lónìí Bàbá, fi ara rẹ hàn nínú agbára, nínú ọlá ńlá, nínú títóbi rẹ. Olúwa, fi agbára rẹ hàn láàrin wa, fi agbára rẹ hàn ní orúkọ Jésù. Ṣiṣẹ́ àmì, ṣiṣẹ́ ìyanu, ṣiṣẹ́ ìtúsílẹ̀, ṣiṣẹ́ ìdáǹdè ńlá. Gbogbo ẹnìkọ̀ọ̀kan tó ń gbọ́ mi, kí ẹ ní ìfọwọ́bà Ọlọ́run, kí ẹ ní ìbápàdé má lè gbàgbé pẹ̀lú Kristi Jésù. Ìbápàdé tí ń tún ayé ẹni ṣe, ìbápàdé tí ń múni kúrò nínú kòtò àṣetìgorí òkè àṣeyọrí kó ṣẹlẹ̀ nínú ayé yín ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo kí yín ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ eléyìí. Mo ń ṣiṣẹ́ lórí ohun tí mo pè ní ìjìnlẹ̀ àṣírí ọkọ ọ̀run àti aya ọ̀run. Mo ti sọ fún wa lẹ́ẹ̀kan wípé mẹ́sẹ̀jì yìí prayer warfare ni, kì í ṣe teaching message. Ẹnikẹ́ni tó bá nílò teaching message tí mo ti ṣe nípa ọkọ ọ̀run àti aya ọ̀run, ẹ máa need láti lọ wo fídíò yẹn lórí YouTube. Ó wà lórí YouTube bákan náà, tí mo pè ní májẹ̀mú ìgbéyàwó òkùnkùn. Ìgbéyàwó òkùnkùn. So ẹ máa rí teaching níbẹ̀. Nínú mẹ́sẹ̀jì yẹn kò sí prayer lọ títí, a kàn ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ teaching nìyẹn. Ṣùgbọ́n eléyìí ó lè mọ́ ní teaching púpọ̀
bí kò ṣe prayer warfare. So léyìí tó túmọ̀ sí wípé mẹ́sẹ̀gì tí mò ń ṣe yìí a lè join ní ẹ̀ mọ́ mẹ́sẹ̀gì tí mo ti ṣe teaching video tí mo ti ṣe lórí ọkọ ọ̀run àti aya ọ̀run. Síbẹ̀síbẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ alẹ́ yìí màá bá wa sọ̀rọ̀ Ọlọ́run torí pé mi ò lè dédé wọnú àdúrà láì ṣàlàyé fún wa bí kò tiẹ̀ jẹ́ systematic àlàyé lórí ẹ̀. Mò ń sọ eléyìí torí pé ó ṣeé ṣe kó yẹ pé kí ẹlòmíì kó máa wọ́ndà wípé kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè. Then ẹni tó bá ní ìbéèrè nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo rẹ́dì láti dáhùn gbogbo ìbéèrè tí ẹnikẹ́ni bá ní lórí mẹ́sẹ̀gì tí mo bá ṣe. Ìyẹn dúró bẹ́ẹ̀. Then gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí mo fi Ọlọ́run alààyè bẹ̀ yín ẹ subscribe sí orí YouTube channel wa Emmanuel Fẹ́mi Oyeniyi TV. Ẹ subscribe sí orí YouTube channel yẹn so that ẹ lè máa rí àwọn videos tá bá ti post síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ subscribe nísìn. Then gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ ò tí follow Facebook page wa Emmanuel Fẹ́mi Oyeniyi Baba Sioni, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ follow ẹ̀. Bẹ́ ṣe ń wò yìí ẹ press follow lórí ẹ̀, yóò dára fún wa lórúkọ ńlá Jésù Kristi. Now ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí. Ṣé rí mo fẹ́ sọ àwọn nǹkan kan fún wa nípa ọkọ ọ̀run. Ọkọ ọ̀run àti aya ọ̀run ẹlẹ́gbẹ́ ó jẹ́ àwọn subject tí ó wà controversial. Àwọn ẹlòmíì believe wípé kò sí nǹkan tó ń pè lọ́kọ ọ̀run, kò sí nǹkan tó ń pè láya ọ̀run. Àwọn ẹlòmíì believe wípé in fact àwọn pastor gan ti ẹ̀wà tó yẹ pé wọ́n believe pé kò sí nǹkan tó ń pè ní deliverance. Wọ́n believe iṣẹ́ náà ṣe deliverance. Honestly èmi ò wá sórí social media láti bá anybody jiyàn tàbí láti bá anybody ṣe àríyànjiyàn tàbí láti debate, no. Ṣùgbọ́n èmi mọ̀ kíní kan wípé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́ òtítọ́ tó hàn kedere bí ìgbà tí ilẹ̀ bá ń ṣú tí ilẹ̀ bá ń mọ́, òtítọ́ tó rí bí ojú sánmọ̀ tó rí bí ayé àti ọ̀run, òun ni wípé ayé àìrí wà, spiritual realm. Ìjìnlẹ̀ ni spiritual realm wà. Níwọ̀n ìgbà tí spiritual realm dẹ̀ ti wà, we have spiritual realm of light, we have spiritual realm of darkness. Nínú spiritual realm of light, Ọlọ́run àti àwọn áńgẹ́lì Ọlọ́run wọ́n wà níbẹ̀. Nínú spiritual realm of darkness, Sátánì àti àwọn ẹ̀mí òkùnkùn wọ́n operate níbẹ̀. So nínú ìjọba òkùnkùn àwọn ẹ̀mí àìrí pọ̀ tí wọ́n dẹ̀ wà nípele gẹ́gẹ́ bí ìwé Ephesians chapter 6 verse 12 ṣe sọ wípé nítorí kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni àwa ń bájà ìjàkadì. Now ìyẹn túmọ̀ sí pé we have a warfare tí à ń fight. Ephesians chapter 6 verse 12 yẹn ti fi hàn wípé ó ti establish fact yẹn wípé aláwọn kan tá ń bá ìjàkadì wà, spiritual warfare ó real. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ mọ́ fẹ̀mí bá mi lọ torí mẹ́sẹ̀gì tí mo fẹ́ ṣiṣẹ́ lé lórí a máa gbàdúrà gan lẹ́ni real demonstration of the power of God. Òun ló fi jẹ́ pé mo sọ fún wa yí pé kì í ṣe systematic teaching ní mẹ́sẹ̀gì eléyìí. Nǹkan tí mò ń target gangan ni wípé nípa ìfàmìrìn agbára ẹ̀mí mọ́ a máa bá àwọn ẹ̀mí òkùnkùn tó ń yọ àwọn èèyàn lẹ́nu wí. Àádẹ́ bírèkì àjàgà ègún àti ogun nínú ayé àwọn ènìyàn nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí lónìí, lọ́la àti ní ọ̀túnla. So warfare prayer ni gbogbo ẹ̀yin ènìyàn mo dẹ̀ fẹ́ kẹ́ gbáradì gidigidi láti gbàdúrà gan. Now Bíbélì ti establish wípé àwa Kristẹni ológun ni wá. A dẹ̀ ní àwọn tá ń bá jìjàkadì, fact ni. Àwọn tá dẹ̀ ń bá jìjàkadì wọn kì í ṣe ènìyàn ẹlẹ́ran ara àti ẹ̀jẹ̀, fact nìyẹn. Àwọn tí Bíbélì wa sọ pé àwọn bá jìjàkadì yìí, Bíbélì tò wọ́n ní ìpele àti ìsọ̀rí.
àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run nínú àkórajọpọ̀ ìjọba òkùnkùn àgbáyé. Òun ni wọ́n pín ní ìsọ̀rí ìsọ̀rí. Ìjọba òkùnkùn wà well organized. Ìsọ̀rí kan pàtàkì nínú ìsọ̀rí tí ìjọba òkùnkùn pín sí, òun ni ìsọ̀rí àwọn emèrè. Ìjọba àwọn emèrè, realm àwọn emèrè, ìjọba tó pọ̀ ni. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. In fact, ìjọba àwọn emèrè wọ́n pọ̀ débi wípé nínú gbogbo ìjọba òkùnkùn pátápátá àwọn population emèrè ló ti pọ̀ ju gbogbo àwọn demons àti powers àti principalities tó kù lọ. Àwọn emèrè wọ́n kó ipa pàtàkì kan nínú ìjọba òkùnkùn. Ẹ tún gbọ́ eléyìí, mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín wípé ìjọba emèrè, nínú ìjọba emèrè wọ́n pọ̀ ní population ju ènìyàn lọ nínú ayé. Fún àpẹẹrẹ, tí àwọn èèyàn tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí population wa bá jẹ́ 250 million, mo lè sọ gbangba wípé àwọn population ìjọba emèrè wọ́n less than 700 million ní Nàìjíríà. Àṣírí tó fà á nìyẹn tó fi jẹ́ wípé ẹ fi rí èèyàn kan tí ẹ̀mí èṣù pọ̀ nínú ẹ̀ débi pé ńgbà tí Jésù béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló orúkọ ẹ ìwọ ẹ̀mí àìmọ́ ẹ̀, ó sọ pé líjíọ́nì nítorí àwa pọ̀. So tí líjíọ́nì tí kìí ṣe 3000 nọ́mbà mọ́, tí ó bá lè wà nínú ayé ẹnìkan, mélòó ló lè wà nínú ayé àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So ẹ̀mí òkùnkùn méje lè wà nínú ẹnìkan. Bíbélì Jésù fúnra rẹ̀ tẹnumọ́ bẹ́ẹ̀. Ẹ̀mí èṣù méje tàbí mẹ́jọ ó lè wà nínú èèyàn kan ṣoṣo. Adẹ̀rí Maria Magdalene, ẹ̀mí òkùnkùn méje ni Jésù lé kúrò nínú ẹ̀. So ẹ̀yin ọmọ aráyé, ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi, mò ń sọ àṣírí kẹ́ bá lè understand ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ nínú ayé lénìí tó yẹ pé emèrè ń yọ wọ́n lẹ́nu. Ṣàṣà ni ẹni tó wà nínú ayé yìí, ibùgàn ọ̀pọ̀lọpọ̀ pastor, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó pastor, lady evangelist, prophetess tó jẹ́ pé àwọn emèrè affect ayé wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn. Mi rò pé ẹnìkan wà nínú ayé yìí tí àwọn emèrè ò mọ dọdẹ. Wọ́n lè mọ wọnú ayé ẹ̀, wọ́n lè mọ lè possess ẹ̀, ṣùgbọ́n àwọn emèrè dúró tì. Àwọn emèrè gan náà ni wọ́n ń pè ní familiar spirit. Ìsọ̀rí kan ni nínú ìjọba emèrè, àwọn familiar spirit. So gbogbo àwọn kinní ìjìnlẹ̀ ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni a fi àṣírí yìí yé. Kì í ṣe gbogbo ènìyàn ló understand. La bá ń sọ̀rọ̀ nípa ìjọba emèrè, inú òkun ni headquarter wọn. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé mi wípé nínú ìwé Genesis chapter 6 òun ni ọ̀rọ̀ nípa ìjọba emèrè ló ti farahàn, ló ti bẹ̀rẹ̀. Mo dẹ̀ ṣe systematic teaching yẹn nínú fídíò wa kan tó wà lórí YouTube. Ẹ search ẹ̀, ìgbéyàwó òkùnkùn, ẹ máa rí níbẹ̀. Mo sọ fún wa pé mi ì ní ṣe teaching lénìí. Mo kàn fẹ́ ṣàlàyé àwọn nǹkan kó lè kí nǹkan tá máa gbàdúrà sí kó lè yé wa kó tó nípa wọnú àdúrà ni. Èmi dẹ̀ ń sọ ní orúkọ Jésù. Mo dúró bí agbẹnusọ fún Olódùmarè. Mo sọ̀rọ̀ bí ikọ̀ ọ̀gá ògo, ẹni tí a pè tá fi ṣẹ́ rán. Gbogbo ẹ̀yin tí ẹ wà ń bì tí ìjọba emèrè ń yọ lẹ́nu lọ́nà kan tàbí òmíràn, mo pa á láṣẹ lónìí ní orúkọ Jésù, ìdè wọn kó já lára rẹ̀. Àmín Jésù. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn ẹ̀mí emèrè, ẹ̀mí ọkọ ọ̀run, ẹ̀mí aya ọ̀run, lórúkọ Jésù mo ní kó gbiná sọnù. Àmín Jésù. Gbọ́ mi, má jẹ̀mú ìjọba emèrè lára rẹ, nínú rẹ, ibo ló farapamọ́ sí, nínú kọ̀rọ̀kọ́ndú àgọ́ ara rẹ. Lónìí àlejò ni mo pàṣẹ kó ké rárá jáde. Àmín Jésù. Ẹ̀yin ènìyàn, ẹ farabalẹ̀, ẹ gbáradì, ẹ gba àdúrà, ẹ dẹ̀ máa rí ọwọ́ agbára Ọlọ́run lójú kan ẹsẹ̀. Gbogbo bíkíbi tẹ́ ti ń gbọ́ mi, gbogbo bíkíbi tẹ́ ti ń wò mí, distance ò kì í ṣe bàríà níwájú ẹ̀mí mímọ́.
gbogbo ibikíbi tẹ́ bá wà ẹ kàn ti nígbàgbọ́, ẹ jẹ́ kí gbàgbọ́ yín wà connected mọ́ ìgbàgbọ́ mi. Ẹ máa wò mí, ẹ máa wo Kristi nínú mi bí mo ṣe ń ṣe ministration yìí, kí ẹ dẹ̀ ní ìgbàgbọ́ àti ìrètí láti gba ìyanu tiyín, torí pé testimony máa pọ̀ gan tó máa ṣẹlẹ̀ nípasẹ̀ ministration alẹ́ yìí. Ẹ lọ kọ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ máa ní ẹ̀rí gan tí Ọlọ́run bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé rẹ. Jẹ́ kí n gbọ́ testimony ntọ́lọ́run ṣe, torí pé ó máa nawọ́ agbára sínú ayé rẹ. Bẹ́ẹ̀ ni a máa fọ́pọ́ sí ikú lónìí, a máa gé ọ̀pá ìdábù irin wọn ní agbèrè méjì. Bẹ́ẹ̀ ni a máa fi ọkọ̀ jóná, a máa ṣe ọkọ̀ sí méjì, a dẹ̀ máa fi kẹ̀kẹ́ ogun jóná, a máa fọ́ ilẹ̀kùn túbú. Bẹ́ẹ̀ ni a sì máa tú àwọn òǹdè sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa, torí pé Jésù Kristi tí ń ṣe balógun wa, ó ń bẹ pẹ̀lú wa bí akọni ẹlẹ́rù. Òun ló ní ká ṣiṣẹ́ lórí májẹ̀mú ọkọ̀ ọ̀run lálẹ́. Àdédé wá ní àdábọ̀wọ́ ara wa, àdédé ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú ara wa. Ẹ lọ pé gbogbo àwọn ènìyàn tó bá ní májẹ̀mú ọkọ̀ ọ̀run tàbí ogun ẹlẹ́gbẹ́, ẹ ní kí wọ́n stand by, ẹ ní kí wọ́n get ready. Òní ni a máa ṣe send off fún ogun yẹn, a máa ṣe ìsìn ìdágbére fún májẹ̀mú òkùnkùn yẹn lónìí. Ẹ̀yin tí ẹ ti ṣetán, tí ẹ lè ṣe àmì, mo sọ lónìí ní orúkọ Jésù, àjàgà ogun ọlọ́jọ́ pípẹ́ ó gbiná dànù nínú ayé. Àjàgà ogun ọlọ́jọ́ pípẹ́ ó gbiná dànù nínú ayé. Gbọ́ mi, ibi tí ayé kó ọ ní pápá mára sí, ibi tí a dì ọ mọ́, lórúkọ Jésù gba ìtúsílẹ̀ rẹ. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn, oríṣiríṣi emèrè ló wà. Àwọn emèrè inú òkìtì ọ̀gán ń bẹ, emèrè inú òkun wà, headquarter wọn ń bẹ nínú alagbalúgbú omi òkun. Láti inú bẹ̀ ni wọ́n ti ní annex àti àwọn branches àtàwọn parishes tí wọ́n wà káàkiri bẹ́ẹ̀. Emèrè inú òkìtì ọ̀gán wà, emèrè inú agbo ọ̀gẹ̀dẹ̀ wà, emèrè orí àkìtàn wà. Ẹ̀yin tẹ́ bá ti gbé abúlé rí, ẹ rí pé tí kìnnì kan bí ẹ̀sọ́ tó bá sọ̀yàn níbi orókún báyìí, wọ́n sọ pé kúnlẹ̀ láàtàn. Wọ́n wà ní pé kí irú ọmọ bẹ́ẹ̀ kó jí lọ sórí àkìtàn, kó lọ kúnlẹ̀ sórí àkìtàn. Emèrè orí àkìtàn ni wọ́n lọ fi ọmọ yẹn dá májẹ̀mú fún láìmọ̀. Màá tú àṣírí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti kàgbákò emèrè àti ọkọ̀ ọ̀run léni. Àwa lọ gbàdúrà ìjìnlẹ̀ ni. Àwọn emèrè inú agbo ìrèké wà, emèrè ojúde ń bẹ, emèrè ẹ̀ǹkùlé wà, emèrè inú afẹ́fẹ́ lẹ́lẹ́, emèrè inú ẹ̀fúùfù lẹ̀lẹ̀, emèrè agbedeméjì ayé àti ọ̀run, emèrè oríta mẹ́ta ń bẹ. Bẹ́ẹ̀ ni emèrè ojúde, emèrè ẹ̀ǹkùlé, emèrè alárìnkiri. Àwọn emèrè kan ló máa ń ta òwú aláǹtakùn. Bẹ́ẹ̀ ni àwọn emèrè kan máa ń wà, wọ́n máa ń rá bàbà, ní ibi àkìtàn, wọ́n máa ń sọ òkò, emèrè máa ń jùkò. Bẹ́ẹ̀ ni èmi sọ lónìí lórúkọ Jésù, ọwọ́ àwọn emèrè ó parẹ́ lára. Àmín Jésù. Ẹ̀yà ẹlòmíì ń fi ṣeré, mo ní ọwọ́ ìjọba emèrè ó parẹ́ lára. Àmín Jésù. Ẹ gbọ́ mi, láti inú ìjọba emèrè òun ni àwọn ọkọ̀ ọ̀run ti wọlé, inú wọn náà ni aya ọ̀run wà, inú emèrè inú wọn náà ni àbíkú wà. Ìpele ni wọ́n pín sí. Ṣùgbọ́n mo fẹ́ ṣiṣẹ́ primary lè lórí ọkọ̀ ọ̀run àtàyà ọ̀run lónìí. Àwọn yẹn gangan la fẹ́ bírèkì iṣẹ́ wọn. Ẹ gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ti máa ń béèrè lọ́wọ́ mi, wọ́n á ní ẹ̀dùn náà ṣé ó ṣeé ṣe kéèyàn rí deliverance kó òun ọkọ̀ ọ̀run. Ẹlòmíà láwọn ti dirù ẹgbẹ́, fake lẹ́rù ẹgbẹ́. Ẹlòmíà láwọn ti lọ ti gbé oúnjẹ fẹ́gbẹ́, ẹ ti gbé oúnjẹ fẹ́gbẹ́, ẹ ti gba owó bọ̀, ẹ ti gbé èso lọ sétí odò, ẹ ti gbé èso lọ sínú agijù. Gbogbo àwọn nǹkan yẹn ẹ̀ ń ṣerémọdé ni o. Àwọn dímọ̀n tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọkọ̀ ọ̀run bí ẹlẹ́gbẹ́, wọn jí sòro ọ̀gẹ̀dẹ̀ àtèso tẹ́ ń gbé lọ sétí odò. In fact, ẹ tún lọ fi ń dá májẹ̀mú sí ni ọ̀daràn mọ́ràn, ẹ tún lọ ń kó bára yín sí ni. Màá dẹ̀ tú àṣírí ẹ̀. Mo ti ṣe mẹ́sẹ̀gì náà tí mo fi tú àṣírí ẹrù ẹgbẹ́. Ẹ lọ wò ó lórí YouTube channel wa, Emmanuel Fẹ́mi Oyeniyi TV, àṣírí ẹrù ẹgbẹ́. Mo farabalẹ̀ tú àṣírí tó wà ń bẹ̀. So mi ní ṣe systematic teaching lórí ẹ̀ nísìn. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn ni lónìí. So kò ń ṣe pé àwàjílẹ̀ teaching ni màá ṣe. So ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n á béèrè, wọ́n á ní ṣé yín ò lè bọ́ lọ́wọ́ ọkọ̀ ọ̀run ni? Ṣé yín ò lè bọ́ lọ́wọ́ aya ọ̀run ni? Ṣógun ò lè ṣẹ́ ni? Màá tú àṣírí ẹ̀ fún yín lénìí.
tó bá di ọ̀la a máa conclude ẹ̀, màá sọ béèyàn ṣe máa bọ́, wàá bọ́ finally. Ọ̀nà àbáyọ wà tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ láti rí tó yẹ pé wọ́n ti bọ́ nínú májẹ̀mú ọkọ ọ̀run tán ti free permanently. So ìwọ náà lè free, ó lè dòmìnira, ó lè di deliverance. Kò sí ẹni tọ́lọ́run ò lè tú sílẹ̀. Ìtúsílẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ yín lè gbé ìgbésẹ̀ láti gba ìtúsílẹ̀ ní tó bá di ọ̀la. Màá ṣiṣẹ́ lórí practical step to deliverance, sustainable deliverance, permanent durable deliverance. Màá sọ fún wa torí pé ogun tí Jésù ò lè ṣẹ́, èṣù ò tí ì manufacture ẹ̀. Ogun tí Ọlọ́run ò lè ṣẹ́, ìjọba òkùnkùn ò tí ì gbógun náà dìde, wọn lè rí gbé dìde. Tí ogun kan bá wà, solution wà nínú Kristi. O tí ì bá àwọn tí Ọlọ́run fi ṣẹ́ rán pàdé. Òun ni tó o bá tí ì bá àwọn tí a rán sí ọ pàdé, wàá sì máa pẹ́pẹ́, wàá máa rúgbó. Ṣùgbọ́n lónìí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ agbára Ọlọ́run alààyè kó bá ayé rẹ pàdé. Gbọ́ mi, èmi sọ ní orúkọ Jésù, ogun ayé rẹ wọlẹ̀ ó wòkè, òní ló ráyé mọ́. Mo ní òní lógun ayé rẹ ráyé mọ́. Níbí báyìí lónìí a máa fi ogun ayé rẹ ṣòfò dànù. A máa ṣe burial ceremony fún nípasẹ̀ orúkọ Jésù Kristi. Èmi fẹ́ sọ fún yín wípé ọkọ ọ̀run ní solution o, inú Kristi ní solution ẹ̀ wà, permanent solution. Èmi ń fi gbogbo ẹnu sọ fún yín wípé aya ọ̀run ní solution o, inú Kristi ní permanent solution wà. Èmi ń sọ fún yín pé májẹ̀mú ẹlẹ́gbẹ́ ní solution o, inú Kristi ní solution ẹ̀ wà. Màá dẹ̀ sọ fún wa ní ṣísẹ̀ntẹ̀lé bí a bá ṣe máa gbé ìgbésẹ̀ yẹn. Ṣùgbọ́n mo kàn fẹ́ kí ẹ ní ìgbàgbọ́, kẹ́dẹ̀ farabalẹ̀ gbọ́ àṣírí. Now ẹ jẹ́ ń sọ eléyìí ká tó lọ gbàdúrà. Ẹ jẹ́ ń sọ eléyìí. Ẹ jẹ́ ń sọ àwọn ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ aráyé gbà wọnú májẹ̀mú emèrè, ọkọ ọ̀run, aya ọ̀run àti ẹlẹ́gbẹ́ tí wọn ò mọ̀. Torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ rí tí wọ́n ti ń bi mí wípé bó o ní àwọn ṣe kàgbákò ọkọ ọ̀run. Ẹlòmíà ní òun ò lẹ́gbẹ́, ọkọ òun ò lẹ́gbẹ́, ibo lọmọ àwọn ti kàgbákò ẹ̀. Ẹ farabalẹ̀ dáadáa, màá sọ bẹ́ẹ̀. Ṣẹ́ni tí bá ti ń tú àwọn àṣírí, ibi tó bá ti kàn wọ iyì rẹ máa ṣí. Bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ máa fún ọ ní ìṣíníyè. Wàá mọ ibi tí o ti wọnú ogun yẹn, wàá dẹ̀ lè mọ àṣírí ọ̀nà àbáyọ. Òun ni wàá fi lè gbàdúrà. So èmi ò ń dédé ń gbàdúrà, máa fún èèyàn ní ìṣíníyè. Tó bá ní ìṣíníyè, wàá dẹ̀ gbé ìgbésẹ̀ tó tọ́, èyí tí yóò jẹ́ kí o lè dòmìnira pátápátá kúrò nínú ìgbèkùn. Onímọ̀ ìfẹ́ ká farabalẹ̀. Náà ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ọ̀nà àkọ́kọ́ níbi tí àwọn ọmọ aráyé máa ń gbà wọnú májẹ̀mú ọkọ ọ̀run, aya ọ̀run àtẹmèrè àtẹlẹ́gbẹ́ tí wọn ò fura sí, òun ni nípa àjẹbí, àjogúnbá, àdáyébá. Ìjìnlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó ní ọkọ ọ̀run lónìí wọ́n mọ̀ pé ẹlòmíì jogún ọkọ ọ̀run ẹ̀ lọ́dọ̀ grandma ni. Èèyàn lè jogún ọkọ ọ̀run lọ́dọ̀ grandma ẹ̀, èèyàn lè jogún ọkọ ọ̀run lọ́dọ̀ màmá ẹ̀, èèyàn lè jogún ọkọ ọ̀run lọ́dọ̀ àbúrò màmá ẹ̀, èèyàn lè jogún ọkọ ọ̀run lọ́dọ̀ àbúrò bàbá ẹ̀, èèyàn lè jogún aya ọ̀run látọ̀dọ̀ bàbá ẹ̀. Ṣé rí aya ọ̀run bọ̀dá mi, ó jogún ẹ̀ látọ̀dọ̀ bàbá ẹ̀ ni. Ìjìnlẹ̀ ni aya ọ̀run, ọkọ ọ̀run tó ń yọ àǹtí mi lẹ́nu, ọkọ ọ̀run yẹn náà ló bá yẹ ẹ̀sùn títí tó tuntun á ń bọ́mọ sùn. Tọ́ọ̀gì lọ́kọ ọ̀run o, ẹ má wọ́n dá o, wọ́n burú, wọ́n dangerous o. Ẹ jẹ́ ń sọ ilé ìfún yín, ọkọ ọ̀run kan ṣoṣo ó lè máa ṣe ọkọ ọ̀run grandma, á máa ṣọkọ ọ̀run ọmọ ẹ̀, á dẹ̀ tún máa ṣe ọkọ ọ̀run gbogbo àwọn ọmọ tí ìyá yẹn bí papọ̀, á dẹ̀ máa tó tọ́ọ̀nù lórí gbogbo wọn, á dẹ̀ máa lọ bá wọn sùn káàkiri lóru ọjọ́ kan náà. Bẹ́ẹ̀ ni ẹ tún gbọ́ ilé yìí, ọkọ ọ̀run lè máa gbé àgọ́ ara ènìyàn. Àwọn kan wà ọkọ ọ̀run wọn ò lọ bí kankan, inú àgọ́ ara wọn ló ń gbé. Tó bá fẹ́ bá wọn sùn, ó máa jáde láti inú àgọ́ ara wọn, á bá wọn sùn, máa tún wọlé. Ẹ má jẹ́ kí anybody tàn yín jẹ. Ọkọ ọ̀run ẹlòmíì sì rèé, alárìn kiri ni ó máa ń rìn lọ. Ó lá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó ní ọ̀pọ̀lọpọ̀ girlfriend tó ń bá sùn. Ó máa ń tò wọ́n ni, ó ti fún oníkálùkù ní day, ó ti fún oníkálùkù ní turn by turn ni.
so èèyàn lè jogún ẹ̀ tí ìyá kan bá ní ọkọ ọ̀run tí kò bá ṣe deliverance tọrọ deliverance kí wọ́n break májẹ̀mú yẹn tó yẹ pé ṣe ló ń lọ bá àwọn wòlíì aṣàdúrà ṣe bọ tí wọ́n ń dirù ẹgbẹ́ tí wọ́n ń gbóúnjẹ fẹ́gbẹ́ tí wọ́n ń gbóúnjẹ lẹ́sẹ̀ tí odò irú ẹni bẹ́ẹ̀ wọ́n kàn ń ba bò ó mọ́lẹ̀ ni o kò ní rí ṣẹ́gun tí ẹni yẹn ò bá dẹ̀ rí ṣẹ́gun títí ó ṣe kú ọkọ ọ̀run ẹ̀ ó máa jáde lára ẹ̀ tó bá fẹ́ kú ó máa lọ wọnú ayé àwọn ọmọ ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ wà wọ́n jogún ẹ̀ ni so ìwọ tó ń wò mí ó ṣeé ṣe kó jẹ́ pé o jogún ọkọ ọ̀run ẹ̀ tàbí èmèrè o jogún ẹ̀ látara àwọn tó bí ọ ẹ lóde ní. Ọ̀nà kejì tí èèyàn ṣe máa ń gbà jogún ọkọ ọ̀run tàbí kàgbákò ọkọ ọ̀run tàbí èmèrè ó ní nípa ìpìlẹ̀ ìbí ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún wa. ṣe rí àwọn ìjọba èmèrè mo sọ fún yín pé wọ́n kárí ayé ni headquarter wọn ń bẹ nínú alágbálúgbú omi òkun ṣùgbọ́n àwọn èmèrè wọ́n kì í rìn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa ń rìn ní group by group bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ̀wọ̀ rìn ni ó kéré jù wọ́n lè jẹ́ 3 tàbí 13 wọ́n lè jẹ́ 4 tàbí 14 so bí wọ́n ṣe rí nìyẹn náà ṣùgbọ́n wọn kì í dárìn ẹ tún wá dìyẹn mú náà àwọn èmèrè kan wà tó yẹ pé àwọn parish èmèrè àwọn area èmèrè àwọn zona èmèrè àwọn regional èmèrè bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe wà nìyẹn àwọn èmèrè àdúgbò sádúgbò àwọn èmèrè ẹlẹ́kùnjẹkùn bí wọ́n ṣe wà nìyẹn tó yẹ pé ní ìpele àti ní ìsọ̀rí ẹ wá gbọ́ ilé tí obìnrin kan bá bí ọmọ sínú ayé lénìí tí ọmọ yẹn dùn wín táwọn èèyàn kì í kú oríire ẹ kú oríire ọmọ o ṣe rí ọmọ tuntun tá a bá bí sáyé ó nírú òórùn tó máa ń jáde lára ọmọ yẹn tó jẹ́ wípé imú èèyàn ẹlẹ́ran ara lásán ò lè gbọ́ ṣùgbọ́n àwọn èmèrè ṣe rí wọ́n máa ń pe kinní kan ní mọ̀njàlá ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó bá gbé abúlé tàbí tó bá ní òye tán mọ̀ tán ń pè ní Yorùbá wọn á mọ̀ tán ń pè ní mọ̀njàlá iṣẹ́ mọ̀njàlá ní láti mọ ṣòfófó òun ni wọ́n ṣe máa ń pa á láṣàmọ̀ nílẹ̀ Yorùbá wípé bí iná ṣe ń jó lóko ni mọ̀njàlá ń wálé wá ṣòfófó ìjìnlẹ̀ ni so mọ̀njàlá wà tí yóò lọ ṣòfófó fún wọn wípé ọmọ tuntun kan ti dáyé because àwọn ẹ̀mí òkùnkùn àti sátánì wọn ò kì í ṣe omniscient wọn kì í ṣe omnipresent wọn kì í ṣe omnipotent Ọlọ́run nìkan ló ní gbogbo attribute yẹn àwọn ẹ̀mí òkùnkùn ni they feed on information òun ni wọ́n ń bá ṣiṣẹ́ so wọ́n dẹ̀ ní network ìjọba òkùnkùn dẹ̀ strong gidi loyalty àti discipline tó dangerous ó wà nínú ìjọba òkùnkùn gidigidi so wọn kì í fi information ṣeré rárá then nílẹ̀ Yorùbá wọ́n tún máa ń pe kinní kan ní ọ̀gbọ̀nrùn bóyá ẹ ti gbọ́ rí wọ́n á ní ọ̀gbọ̀nrùn kí ni ọ̀gbọ̀nrùn ní wípé tí àjèjì kan bá wọ̀lú tàbí tí nǹkan elélé kan bá dé àyíká wọ́n máa gbóòórùn ẹ̀ gbọ́ tí wọ́n sọ pé ọ̀gbọ̀nrùn na ọ̀gbọ̀nrùn yẹn túmọ̀ sí wípé strange body kan ti wà around so ọ̀gbọ̀nrùn àti mọ̀njàlá òun ló máa ń jẹ́ kí àwọn èmèrè mọ̀ wípé wọ́n ti bí ọmọ kan sádùúgbò nígbà tí àwọn èmèrè bá ti wá mọ̀ wípé wọ́n ti bí ọmọ yẹn wọ́n máa trace ẹ̀ wọ́n mọ̀njàlá máa lead wọn láti trace ibẹ̀ gẹ́gẹ́ bí àwọn amòye bí wọ́n ṣe trace ìràwọ̀ Jésù nígbà tàbí iṣẹ́ rántí pé wọ́n ní àwa ti rí ìràwọ̀ rẹ̀ láti ìlà oòrùn so wọ́n trace ìràwọ̀ yẹn dé ibi tán ti bí Jésù gangan so gbogbo ẹnikẹ́ni tán bá ti bí àwọn èmèrè àdúgbò yẹn ó lè jẹ́ àwọn area èmèrè tàbí àwọn zona èmèrè tàbí àwọn regional èmèrè tàbí àwọn national èmèrè wọ́n ní networking wọ́n máa trace ọmọ tí wọ́n bí yẹn tí wọ́n bá wá trace ẹ̀ dé ibi tí wọ́n ti bí ẹ̀yin abiyamọ tẹ́ ń bímọ ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìjìnlẹ̀ àṣírí ayé ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń bímọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń wà careless
kẹ́ tó bímọ, ìgbà tẹ́ bá bímọ àti lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán ẹ jẹ́ kí àdúrà gbóná nínú ilé yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mú báíbù ẹ ṣí sí Psalm 35 ẹ gbé síbi ìgbèrè ọmọ. Àwọn èmèrè ò jí ṣòro gbogbo yẹn o, wọn jí ṣòro rárá láíláí, kò sí ìyẹn ò dẹ́rùbà wọn o. Ihun tó lè dẹ́rùbà wọn òun ni bíbélì tó ń gbénú rẹ, kì í ṣe ìwé tàbí lẹ́tà lásán ló dẹ́rùbà wọn. Bẹ́ẹ̀ mo sọ fún yín, wọn ka gbogbo yẹn sí o. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbénú ẹ tó mọ́ tó dẹ̀ ń ran jáde bí rẹ́mà bí àṣẹ iná, òun làwọn èmèrè bẹ̀rù. Wọn bẹ̀rù pé o ṣí Psalm 23 sí gbèrí o. Àwọn ẹ̀mí òkùnkùn ò bẹ̀rù pé o ṣí Psalm kìíní kan sí gbèrí o. Wọn ti ẹ̀ jí ṣòro o, kì í sòtọ̀rọ̀ fún yín o, mi ní tàn yín o. Náà tí ilé yẹn ò bá gbóná fún àdúrà kẹ́mi Ọlọ́run kó ṣiṣẹ́ níbẹ̀, àwọn èmèrè máa penetrate inú ilé yẹn, wọ́n máa lọ síbi tọ́mọ yẹn sùn sí lórí bẹ́ẹ̀dì. Tí wọ́n bá wá débẹ̀, oríṣiríṣi èmèrè ló wà. Àwọn èmèrè kan wà tó yẹ pé èmèrè aláwàdà, àwọn èmèrè kan wà tó yẹ pé èmèrè onígìdìgàn kú, àwọn èmèrè kan wà tó yẹ pé bíi Boko Haram náà ti máa ń ṣiṣẹ́, àwọn bandit èmèrè wà, àwọn terrorist èmèrè wà. So àwọn èmèrè kan wà tó yẹ pé comedian èmèrè ni wọ́n, honestly, tó yẹ pé àwọn entertainer èmèrè, entertainment èmèrè wọ́n wà. Tó bá yẹ pé èmèrè entertainment tàbí àwọn èmèrè comedian ló fi sí ti ọmọ yẹn, wọ́n máa ṣeré fún, wọ́n á kí, wọ́n á welcome, wọ́n á ní ìgbà tá a gbọ́ pé o dé sádùúgbò náà lánàá ká wá wù ẹ́, a wá introduce ẹgbẹ́ wá sí ẹni, wọ́n á sọ gbogbo benefit ọmọ yẹn máa rí bí ẹgbẹ́ yẹn, wọ́n á sọ gbogbo oríṣiríṣi gbogbo nǹkan wọ́n á sọ fún. Meanwhile ní gbogbo ìgbà tí wọ́n ń ṣe meeting pẹ̀lú ọmọ yẹn, ìyá ẹ̀ ò ní mọ̀ pé àwọn kan ń ṣe meeting pẹ̀lú ọmọ. Ẹ̀yin abiyamọ, mo sọ lónìí, àwọn wo ni alágbàtọ́ òkùnkùn tọmọ yín ń rí tẹ̀yìn abiyamọ ò rí, tó ń sọ̀rọ̀ òdì sọmọ yín létí, tí wọ́n fẹ́ initiate ọmọ yín sínú ẹgbẹ́ òkùnkùn? Mo sọ lónìí lórúkọ Jésù, ìṣẹ̀dá ọmọ yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ṣàmì tẹ́mi lọ́rùn, gbogbo ẹ̀yin abiyamọ tí àwọn ẹ̀mí òkùnkùn ń gbìyànjú àti initiate ọmọ yín, wọ́n fẹ́ mú wọn wọnú ẹgbẹ́ ìmèrè, wọ́n fẹ́ mú wọn wọnú ẹgbẹ́ ọkọ ọ̀run. Mo sọ lónìí, mo fi náà ró ìṣẹ̀dá àwọn ọmọ yẹn, mo fi náà ró wọn ní agbára, ìṣẹ̀dá wọn ò ní gbàbọ̀dẹ̀. Ẹ̀yin abiyamọ tẹ́ lọ́mọ kékeré sílé, ẹ gbọ́, ẹ jẹ́ n sáré kọ́ yín lélẹ́yìí. Ṣẹ́rí àdúrà tó gbóná, ẹ fi ọwọ́ méjì di orí ọmọ òkókó yẹn tàbí àwọn ọmọ yẹn mú, ẹ fi ọwọ́ méjì di orí ẹ̀ mú, ẹ mọ gbàdúrà lé lórí, ẹ mọ pé ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀. Tó bá yẹ pé ọmọdé ti sọ lórúkọ ni ẹ mọ pé orúkọ ẹ̀. Tó bá yẹ pé ìdẹ́ ti sọ lórúkọ ni, ìwọ ọmọ ẹ̀ ò gbọdọ̀, orí ẹ̀ ò gbọdọ̀ gbàbọ̀dẹ̀, ìṣẹ̀dẹ̀ ò gbọdọ̀ gbàbọ̀dẹ̀. Tó máa fi èmèrè lọ ẹ kó kọ́, tó máa fi àjẹ́ lọ ẹ kó kọ́, tó máa fi ọkọ ọ̀run lọ ẹ kó kọ́. Mo lu àṣẹ tí Ọlọ́run fi fún mi gẹ́gẹ́ bí ìyá rẹ, mo lu àṣẹ tí Ọlọ́run fi fún mi gẹ́gẹ́ bí bàbá rẹ. Mo sọ wípé má jẹ̀mú òkùnkùn ráyè nínú ayé ẹ mọ pàṣẹ ní bẹ́ẹ̀. Ẹ̀yin abiyamọ, bẹ́yẹn ṣe máa ń ṣe nìyẹn, tẹ́ máa fi protect ọmọ yín torí rẹ̀ ò ṣe ní gbàbọ̀dẹ̀. Ẹ lé àǹdílé lórí, ẹ jí lóru, ẹ gbàdúrà. Ṣẹ́ni tó yẹ pé àwọn èmèrè comedian ni wọ́n wà, wọ́n á múrú ọmọ bẹ́ẹ̀, wọ́n á ṣeré fún. Ibi tí wọ́n bá ti ń ṣeré fún, wọ́n dẹ̀ máa ń ṣe choreography. Tó bá ṣe ń ṣeré fún, ẹ̀rín máa pa ọmọ yẹn máa rẹ́rìn wá látojú oorun. Ìyá rẹ̀ ó wà notice, á wá ní kí ló ń pọ ọmọ yìí lẹ́rìn. Á wá lọ bèèrè lọ́wọ́ àwọn àgbààgbà àdúgbò pé ọmọ mi mọ̀ ń rẹ́rìn látojú oorun, kí ló ń ṣẹlẹ̀? Wọ́n á ní mọ̀ wẹ̀rí, kò sí nǹkan kan rẹ́rìn àkísà bàbá ẹ̀ ni. Náà ìyẹn tó ń pè ní àkísà gan, orúkọ ìkan nínú àwọn èmèrè ni, ẹ lọ wádìí ẹ wò. But àwọn àgbà àdúgbò yẹn, wọ́n ní fẹ́ kẹ́ wà panic, wọ́n á ní kẹ́ mọ́ worry, because wọ́n rí gẹ́gẹ́ bí normal pé ṣe bí ọmọ tiwọn náà ti lé mèrè, ó yẹ kọ́ ọmọ tiẹ̀ náà nínà. So wọ́n ní sọ tí wàá ṣe fún ẹ. Àwọn àgbà mí ìdẹ̀rẹ̀ òye wọn ò ṣí, torí pé kì í ṣe gbogbo àgbàlagbà ló mòye. Àgbàlagbà míì wà kò fi ṣe kà, kò òye ni. I'm telling you the truth. So ìyẹn dúró bẹ́ẹ̀. Tó bá yẹ pé àwọn èmèrè terrorist ni wọ́n wọlé, wọn ní bọ́mọ ṣeré, wọn dẹ̀ introduce ara wọn. Tó bá ti wọlé bá wọn ní yíyà, tó bá pariwo mọ́ ọmọ yẹn báyìí, ó máa kégbe, ó máa tagìrì látojú oorun, ó máa ké látojú oorun. Ìyá á sọ pé ó ń ké látojú oorun. Tí ẹ bá jẹ́ kí náà àdúrà gbóná, tó bá yá ìjẹ́ máa gbé lára ọmọ yẹn. Ẹ rí ọmọ mi, a máa ké,
àmọ́ ké kò ní sùn lóru àmọ́ ké kíké tó ń ké yẹn ẹ̀yin ìyá ẹ̀ gbọ́ràn ìtọ́mọ yẹn ń fi ẹkún ìgbà gbogbo sọ ni pé màámi àwọn kan ń pèsè ẹ̀dá mi wọ́n wá ń bá mi màámi ẹ̀dẹ̀ ń sùn àwọn kan wá ń pe ẹlẹ́dàá mi àwọn kan wá ń yọ mí lẹ́nu ṣùgbọ́n ìyá rẹ̀ ò sùn àmì ìyá rẹ̀ ò mọ̀ ìyá rẹ̀ ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹkàn rí tán ń sunkún yẹn wọ́n sunkún lásán wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yin abiyamọ ẹ lọ gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ṣiṣẹ́ tó ní spiritual you are not spiritually fortified enough. Kíké tọmọ yẹn ń ké òun fi ń sọ gbólóhùn ní gbólóhùn yẹn ò yé yín ẹ lọ gbàdúrà olúwa ẹ máa gbọ́ prayer point kan tún rè olúwa ṣí mi létí sí ohùn igbe ọmọ mi bẹ́ẹ̀ ni ṣí mi létí ọmọ mi ń pariwo sí yẹ pé màámi ẹnìkan tó fọwọ́ lé mi lórí lẹ́ẹ̀kan ó ti gún nǹkan lọ lórí mi màámi ẹni tó kí mi lẹ́ẹ̀kan yẹn because bẹ́ẹ̀ ṣe gbọ́ ọmọ yẹn pọ̀n ìyá tó kí ọmọ yẹn tó fọwọ́ lé lórí ó ti mú nǹkan lọ lórí ẹ̀ ọmọ yẹn dẹ̀ ń ké ẹ̀ẹ́dẹ̀ gbọ́ ó ń sọ fún mi pé màmá ẹ̀kan yẹn tó fọwọ́ lé mi lórí ó ti mú nǹkan lọ lórí mi màámi ó ti mú nǹkan lọ lórí mi ògo àbáwáyé mi ni wọ́n mú lọ yìí màámi gbẹ́nu ẹ̀ sọ̀n ṣé wàá mu mínírààsì ṣé wàá mu ice cream ṣé ẹwẹ́ bá ń ra bisikíìtì ọ̀rọ̀ bisikíìtì kọ́ mọ́ mi jàre mi jẹ́ bisikíìtì mo ń sọ wípé wọ́n mú ògo àbáwáyé mi lẹ́ni gba bisikíìtì mi ìgbọ́n tó wí ó dájẹ́ ń pàṣẹ fún ọ ọmọdé màmí kan tẹ sọ kọ́ yẹ jàre mi ìgbà jàre ọmọdé kí ló tún wọ́n pa alábùkù ni wọ́n mọ̀ abáfi díẹ̀ gúnlẹ̀ ẹ̀wẹ̀ wọn bá ń gbé ṣeré lọ́mọ ní màmí tó yẹ kẹ́ fi jẹun ọmọ náà ti gbà lọ lọ́wọ́ mi màmí tó yẹ kí n fi tọ́jú yín lọ́jọ́ alẹ́ yín náà gbà lọ lọ́wọ́ mi iye yín ò sí màmí èmi ń rí wọn kí ló tẹ̀ yín ṣe bẹ́ẹ̀ pẹ́ rí wọn àṣì yín lójú màmí àṣì yẹ ẹ lójú ẹ̀yin wo lẹ lè ṣàmì mo sọ lónìí agbára ìṣílójú ẹ̀mí agbára ìṣílójú inú lórúkọ Jésù ó yẹ gbà á ẹ ká ọwọ́ méjì sókè ìwọ ojú mi ṣí láti bẹ̀rẹ̀ sí ní ríran ẹ̀mí ìwọ etí mi ṣí láti bẹ̀rẹ̀ sí ní gbóhùn ìjìnlẹ̀ ìwọ iyè mi ṣí kó yẹ bẹ̀rẹ̀ sí ní yé mi ó yẹ gbàdúrà. Mo kọ̀ láti gbé ìgbé ayé iyè ríra. Mo kọ̀ láti gbé ìgbé ayé iyè ríra. Mo kọ̀ láti gbé ìgbé ayé iyè ríra. Mo kọ̀. Ojú mi ṣí lórúkọ. Ojú inú mi ṣí lórúkọ. Etí inú mi ṣí lórúkọ. Ojú inú mi ṣí lórúkọ. Etí inú mi ṣí lórúkọ. Ojú inú mi ṣí lórúkọ. Etí inú mi ṣí lórúkọ. Iyè mi ṣí. Iyè mi ò gbọ́dọ̀ rá. Iyè mi ò gbọ́dọ̀ rá. Bàbá mi ò. Iyè mi ò gbọ́dọ̀ rá. Iyè mi ò gbọ́dọ̀ rá. Olúwa wa ẹ̀yin abiyamọ ẹni ó ń wọ̀ kí o ẹni iṣẹ́ ṣe o ṣe rí tí ẹ bá ti gbọ́ mẹ́sẹ̀jì tán tó bá ṣe é ṣe ẹ jẹ́ káwọn ọmọ yín súnmọ́ tòsí kájọ wà ń bí àdúrà yìí torí ó nírú àwọn àdúrà kẹtẹ máa dáwọ́lé àwọn ọmọ yẹn lórí bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀yin ìyá kan wà ẹ̀yin bàbá kan wà tó ẹ pé ẹ gbọ́dọ̀ lọ àríjẹ kó àwọn ọmọ yín jọ ẹ kó wọn jọ ẹ kó wọn jọ ẹnìkan kúnlẹ̀ ẹ máa lé àǹdílé wọn lórí níkọ̀ọ̀kan pé nǹkan ti gbà lọ́wọ́ wọn kọ́ ló ń dá padà pé nǹkan ti gbìn sínú wọn tó lòdì kọ́ ló ń ti jáde ọmọ mi tẹ́ ń bínú sí tẹ́ sọ pé òun rìn kiri kò gbọ́ràn ẹ̀yin sọ pé kò gbọ́ràn lónìí ẹ̀ ń bínú sí lónìí ìgbà tó ń ké nígbà tó wà ń kékeré pé wọ́n ti ṣe nǹkan sí òun lára ẹ̀ ń gbọ́ ẹ̀ dáhùn ẹ̀yin náà dá lóhùn ó ń sọ nígbà yẹn pé màá mi nǹkan kan lẹ́ni dúrọ́pù sínú ayé mi yìí màá mi ọmọ yẹn ń sọ nígbà yẹn ẹ̀ gbọ́nà ẹ̀ dáhùn náà kíní yẹn ló wá di irúgbìn burúkú lónìí òun lọmọ yẹn ṣe ń rìn kiri lọmọ yẹn ń jalè kiri ní ògbọ́ ti yín mọ́ lónìí ìgbà tó náà ń kígbe ń jèlú ẹ̀gbọ́ ti yẹn náà kò lẹ́ ṣe báyìí náà fi ṣèkà etí inú yín di ni kì í ṣe báyìí náà fi ṣèkà ojú inú yín fọ́ ni kì í ṣe báyìí náà fi ṣèkà iye yín nípa tẹ̀mí ló ra sí ẹ gbé ọwọ́ ọ̀tún lé àyà mo sọ ní orúkọ Jésù gbogbo ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin lórúkọ Jésù àṣeyín níyè
mo ní aṣíyín níyè lórúkọ Jésù, aṣíyín níyè lórúkọ Jésù, aṣíyín níyè. Ọwọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń bá ìyá rẹ̀ sọ̀rọ̀ tí ìyá ò gbọ́. Bẹ́ẹ̀ni ọmọ ti kú, ìyá ò gbọ́ lé. Bẹ́ẹ̀ni ìjìnlẹ̀ ń bẹ nínú ayé yìí. So táwọn èmìrè yẹn tó bá wá tọmọ yẹn bá sunkún pé orí wọn ò gbàbọ̀dé, orí wọn ò gbàbọ̀dé, ìgbà yẹn ló ń ké yẹn. Ìgbà míì wọ́n á sọ pé lọ́ka orí, ó ní inú wọ́n ń yọ lẹ́nu, ó ní kìnìkan kò rí bẹ́ẹ̀. Àwọn kan náà wá ń dà á láàmú, wọ́n ń fẹjú mọ́ ni pé tó o bá gbọ́ tiwa sórí pé ṣe borí pò ń dá òun pé mọ́rẹ̀ ò tẹ́ lò, mọ̀mẹ́ ò lè rí wa, mọ̀mẹ́ ò lè gbọ́, bó o kígbe dọ̀tún la mẹ́sàn-án bí o kàn wulẹ̀ parẹ́ ìdànù, àwa máa pa ẹ́ bí ilé. Ṣe borí pé èmi mọ̀mẹ́ lójókòó, ṣe bó ń lo wọlé ṣé ń gbọ́ nǹkan kò lè gbọ́ àti ra níyè. Ẹ ká ọwọ́ méjì sókè. Ẹ̀mí mímọ́ o, àṣìṣe tí mo ṣe tó mú kí ọmọ mi ó gbọ̀fà burúkú, fàánú gbà mí lónìí o. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Bàbá mi o, ayérayé nínú àwọn àrùn o. Bàbá, àṣìṣe tí mo ṣe ló mú kí ó pa ọmọ bíbí inú rẹ̀. Àánú yanjú ẹ̀kún lónìí. Ayérayé fàánú bá mi yanjú. Bá mi fàánú yanjú ẹ̀ nínú ayé ọmọ. Bá mi yanjú ẹ̀ lónìí. Bá mi yanjú ẹ̀ lónìí. Lórúkọ Jésù. Ayérayé o. Ayérayé o. Ayérayé o. Olúwa dìde. 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 Ayérayé dìde. Bá mi fàánú tún ṣe. Jésù Olúwa wa. Gbogbo tọ́ta ti bàjẹ́ lára mi. Gbogbo táyé ti bàjẹ́ lára ọmọ mi. Bá mi fàánú tún ṣe. Ó yẹ gbàdúrà. Bàbá, gbogbo tí ayé ti bàjẹ́ mọ́ mi lára. Gbogbo tí ọ̀tá ti bàjẹ́ mọ́ mi lára. Ẹ̀mí mímọ́ fàánú tún ṣe. Bàbá bá mi fàánú tún ṣe. Bá mi fàánú tún ṣe. Gbà mí. Ọlọ́run mi gbà mí o. Gbà mí. Ayérayé gbà mí o. Ẹni tí ó gbà ló yege. Ìgbà tí ó gbà ló yege. Láyé dákẹ́ ariwo. Gbà mí o. Ayérayé gbà mí. Ẹni tí ó gbà ló yege. Ìgbà tí ó gbà ló yege. Dákẹ́ ariwo. Ìgbà tí ó gbà ló yege. Láyé dákẹ́ ariwo. Bàbá mi o. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Jésù Olúwa wa. Ẹ gbàdúrà yìí tẹ́ mi lọ́rùn. Ẹ̀yin tó yẹ kẹ́ gbà ẹ̀ gbà. Ẹ pariwo orúkọ Jésù. Olúwa, èpò búburú tó wọnú àlìkámà ayé mi láti gbà ìbí mi. Ayérayé ò bá mi fà á tu nínú ayé mi. Èpò burúkú tó wọnú ayé mi láti ìgbà ìbí mi. Bàbá bá mi fà á tu pẹ̀lú àṣẹ iná. Ẹ gbàdúrà. Bàbá, èpò
èpò burúkú tó wọnú àlìkámà ayé mi. Èpò burúkú tó wọnú àlìkámà ayé mi. Láti ìgbà ìbí mi. Bá mi kọ́ àkùtì kò ní ìdìbò. Èpò burúkú tó wọnú ayé àwọn ọmọ mi. Láti ìgbà ìbí àwọn ọmọ mi. Mi ò gbà mọ́ o. Bá mi fà á tú o. Bá mi fà á tú o. Bàbá mi o. Fà á tú lónìí Olúwa. Fà á tú lónìí Olúwa. Bá mi fà á tú lónìí Olúwa. Èpò burúkú nínú ayé àwọn ọmọ mi. Bàbá bá mi fà á tú. Olúwa bá mi fà á tú. Jésù. Bá mi fà ayérayé Jésù Olúwa àjíǹde àtìyè parẹ́. Jésù Olúwa wa ẹ̀mí ẹlẹ́gbẹ́ mi ọkọ ọ̀run tó wọnú ayé mi láti ìgbà èwe mi kílẹ̀ ń dúró ṣọ́ ẹ̀mí ẹlẹ́gbẹ́ mi ọkọ ọ̀run tó wọnú ayé ọmọ mi láti ìgbà èwe wọn kílẹ̀ ń dúró ṣọ́ ẹ jáde. Olúwa wa ẹ gbọ́ ilé ìṣẹ́rí àdúrà ẹ gbà á ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí mímọ́ ti wọ àárín agbo yìí ẹni tí iye rẹ̀ bá ṣí ló máa mọ̀ gbogbo ibi tí ẹ wà tàláàtì ẹ pariwo orúkọ Jésù ẹ̀yin àjèjì ẹ̀mí tó ń gbénú àgọ́ ara mi tó ń gbénú ayé àwọn ọmọ mi èyí tẹ́ ẹ ṣe tó ẹ jọ̀dọ̀. Jésù. Oya. Ẹ máa jáde. Oya. Ẹgbẹ́ ẹyọkan yìí sí ẹ̀tún jò ẹ̀tún mọ̀ gbọ́ ẹ pariwo orúkọ Jésù ẹ pariwo gan wàá mì ara rẹ jìkìjìkì wàá mì ara ẹ níbi tó wà yẹn wàá mì látòrí dé àtẹ́lẹsẹ̀ àgọ́ ara mi dínà tí ó gbàgbọ́ ní òkú àgọ́ ara sọ́rí àgọ́ ara ẹ tutù ni wọ́n ṣe rí inú ẹ̀ ń gbé bẹ́ẹ̀ ni àgọ́ ara ẹ ti tutù jù wàá kẹ́ àgọ́ ara mi gbaná jẹ orí mi dínà omi ara mi dínà ẹ̀jẹ̀ ara mi dínà gbogbo ẹ̀yà ara mi dínà orí àwọn ọmọ mi dínà ẹ̀yà ara àwọn ọmọ mi dínà ó yẹ ẹgbẹ́.
ẹ̀yin tí ẹ bá lè fi ìgbàgbọ́ ṣí àmì tó bá lè ṣí àmì ẹ̀ wá mọ̀ pé kankan ṣẹlẹ̀ nínú àgọ́ ara ẹ̀ mo pa á láṣẹ lónìí lórúkọ Jésù àjèjì ẹ̀mí tó ń tà tó ń rà tó ń nájà òkùnkùn nínú àgọ́ ara rẹ tí o bá lè ṣàmì ńlá mẹ́ta jáde. mo rán iná sínú àgọ́ yìí mo rán iná sínú àgọ́ ara yìí yes látòrí dé àtẹ́lẹsẹ̀ látòrí dé igbá àyà dé gbogbo ẹ̀yà ara iná mímọ́ kó pàṣẹ òkùnkùn rán a tú ọ sílẹ̀ lónìí Jésù Olúwa wa. Jókòó ní ọ̀tá rẹ lórí mọ́lẹ̀ mo sì ń bọ̀ ní àti ìdè o ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa a sì máa gbàdúrà wa àti ìgbà o ẹ gbọ́ ìjìnlẹ̀ ó di mélòó tí mo sọ náà ẹ tún gbọ́ ọ̀nà míì tí àwọn èèyàn tún máa ń gbà kàgbákò ogun ọkọ ọ̀run àti ẹlẹ́gbẹ́ àti èmèrè mo ti sọ àjogúnbá mo ti sọ nípa àlejò ọ̀ràn nígbà ìbí ọmọ ìkẹta ẹ gbọ́ ìkẹta ó ní nípa òrìṣà agbolé nípa kí ni mo pè màá tú àṣírí yẹn fún wa ẹ farabalẹ̀ dáadáa kẹ́ gbọ́ òrìṣà agbolé ṣẹ́rí ẹgbọ́ yìí ní ilẹ̀ Yorùbá in particular gbogbo èèyàn mọ́ gbọ́ ṣẹ́rí àwọn òrìṣà ìpele ni àwọn òrìṣà pín sí o ẹ gbọ́ mi dáadáa ìsọ̀rí ni àwọn òrìṣà pín sí àwọn òrìṣà kan wà òrìṣà aláṣọ funfun àwọn òrìṣà kan wà òrìṣà aláṣọ pupa àwọn òrìṣà kan wà òrìṣà ọlọ́mọ àwọn òrìṣà kan wà òrìṣà omi náà àwọn òrìṣà kan wà tó pé ṣẹ́rí òrìṣà aláṣọ funfun ẹ ló dé ní òrìṣà omi àti irú àwọn òrìṣà kan wà tá máa ń pè ní òrìṣà ewé ṣe rí àwọn kàtígórì àwọn òrìṣà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ wọ́ọ̀jì ẹ̀ inú wọn ní ìjọba èmèrè máa ń farasin sí mo ń sọ àṣírí ìjìnlẹ̀ fún yín àwọn òrìṣà aláṣọ funfun fún àpẹẹrẹ àwọn òrìṣà Ọbàtálá òrìṣà wọ́n máa ń tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ tí wọ́n bá tọrọ lọ́wọ́ òrìṣà Ọbàtálá wọ́n máa ń sábà pè wọ́n ní olómi mi mọ̀ bóyá ẹ ti gbọ́ kí wọ́n sọ pé olómi tán bá pèèyàn lólómi ọmọ òrìṣà ni ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí tí obìnrin kan bá ń wọ́ ọmọ tí ò rọ́mọ bí láti gba ayé àtijọ́ tó bá lọ bá babaláwo tí babaláwo bá dífá tán bá sọ yìí pé lójú ifá tó yọ ni pé kó lọ ta aṣọ funfun sí ojúbọ òrìṣà Ọbàtálá tó bá lọ ta aṣọ funfun sójúbọ òrìṣà Ọbàtálá tó bá ta aṣọ funfun yẹn síbẹ̀ tán lẹ́yìn tó ta aṣọ funfun yẹn sójúbọ òrìṣà Ọbàtálá tó bá bímọ wọ́n á pe ọmọ yẹn ní Tàlàbí ọmọ òrìṣà ni náà Tàlàbí túmọ̀ sí ọmọ tí ìyá rẹ̀ ta aṣọ àlà sí ojúbọ òrìṣà tí wọ́n fi rí bí tí babaláwo bá sọ yìí pé kí wọ́n lọ so aṣọ funfun kọ́ ojúbọ òrìṣà Ọbàtálá tí wọ́n dẹ̀ ṣe lẹ́yìn tí wọ́n so aṣọ funfun kọ́ ojúbọ òrìṣà Ọbàtálá tán tí wọ́n bá wá bímọ wọ́n á sọ ọmọ yẹn ní Sàlàkọ́ ọmọ májẹ̀mú òrìṣà ni ẹ gbọ́ ibi tó ti kàn yín ẹ̀yin lè máa rò pé bàbá yín ló ń jẹ́ Tàlàbí bàbá yín ló ń jẹ́ Sàlàkọ́ tí ó bá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé nínú ìran yín májẹ̀mú èmèrè àti ẹlẹ́gbẹ́ ọmọ májẹ̀mú òrìṣà ti wọ inú ìran yín ẹ dẹ̀ mọ́ gbàgbé pé àjẹbí ni dẹ̀ ogun kì í jẹ̀ kan tán kó lòún yó òun la ṣe máa ń pe ogun àjogúnbá ní ògbórí ìyá tàkasọmọ ó sì ń dín pẹ̀lú ìyá lọ́wọ́ tán yóò sì máa sọ fún wọn pé mo ń bọ̀ jẹ́ ń dín pẹ̀lú mọ́ rẹ̀ tán mo ń bọ̀ wá bọ̀ telling you àwọn ogun yẹn dangerous ẹ gbọ́dọ̀ dín pẹ̀lú wọn ruthlessly ẹ gbọ́dọ̀ dín pẹ̀lú wọn mercilessly òun ni ó fi jẹ́ pé ẹ̀yin kan bẹ́ ṣe ń gba àdúrà kò tẹ́ mi lọ́rùn ẹ serious nínú àdúrà àwọn ogun tó ń bá ayé àwọn èèyàn fi gbágágbá tó ń bá ayé àwọn èèyàn wọ̀ yá àjà wọn àfọwọ́ yẹpẹrẹ mú ẹni tó ń pè ọ́ ò dákẹ́ olówó gbàgbọ́ ya wàá fara ya gidi wàá gba àdúrà
pariwo gan. Ìdí nìyẹn tẹ́ ẹ fi múra gan. Tí n bá tó ti pe àdúrà yìí wàá faraya wàá gbàgbéra sínú àdúrà wàá sọ ara rẹ nù sínú àdúrà gidigidi. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa gbogbo ẹ̀yin ènìyàn. Náà ẹ gbọ́ so tó bá ń pè yẹn ní olómi àpèjá ẹ̀ ní olómi tútù ó túmọ̀ sí wípé ọmọ òrìṣà Ọbàtálá tàbí òrìṣà odò ni. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn òrìṣà odò ẹ rí i pé àwọn ọmọ tá bá tọrọ lọ́wọ́ òrìṣà omi wọ́n á pè wọ́n lọ́mọ omi wọ́n á lè ní olómi tútù wọ́n á ní wọn ò gbọ́dọ̀ fi omi gbóná tàbí warm water wẹ̀ wọ́n kí ọyẹ́ mú ju bẹ́ẹ̀ lọ omi tútù lẹ́ máa fi wẹ̀ wọ́n tí ẹ bá lọ da láṣà láti fi omi gbígbóná wẹ̀ wọ́n poroporo ayé á lù fún ẹni bẹ́ẹ̀ jù. Na àwọn òrìṣà omi ní Yemọja Olúwẹ̀rí Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Na àwọn òrìṣà kan tí wọ́n wà tá pè ní òrìṣà ewé mi ìmọ̀ bóyá ẹ ti gbọ́ rí tí wọ́n mọ̀ sọ pé òrìṣà ewé má payà àwalẹ̀ ṣe rí láti ayé ìgbà ìwáṣẹ̀ láti ìgbà ìwáṣẹ̀ ní ìgbà àtijọ́ kí ìyìnrere tó dé sí Áfíríkà nílẹ̀ Yorùbá wọ́n máa ń ṣe ọdún Emèrè ẹ̀mẹ̀kẹ́ wọ́n ti revive ẹ̀ nísìn wọ́n ti ń tún ṣe nísìn ìyìnrere ló parẹ́ nígbà kan wọ́n ti revive ẹ̀ torí pé àkókò òpin ayé ti dé. Now tí ó bá ti di ọdọọdún gbogbo àwọn tó wá fẹ́ gba ọmọ lọ́wọ́ òrìṣà ewé àti gbogbo àwọn tó ti gbọ́ ọmọ tó wá jẹ́jẹ́ àtàwọn tó wá renew covenant wọn àtàwọn tó wá jẹ́jẹ́ àtàwọn tó wá san ẹ̀jẹ̀ lọ́dọọdún gbogbo wọn máa wá síbi òrìṣà yẹn. Now wọ́n wà mọ́ kọrin yẹn wọ́n máa ń pe òrìṣà ewé kan ní Kórí mi mọ̀ bóyá ẹ ti gbọ́ orúkọ yẹn rí Kórí kótó òrìṣà ewé ní ìjìnlẹ̀ àṣírí lẹ́ ń gbọ́ tí mo sọ fún yín. So láti ayé ìgbà àtijọ́ wọ́n máa ń kọ orin yẹn pé Kórí kótó mọ́ páyà àwalẹ́kún wọ́n wá sọ wípé òrìṣà ewé mọ́ páyà àwalẹ́kún àwọn ọmọ Emèrè àwọn ọmọ tán tọrọ lọ́wọ́ òrìṣà ewé àwọn ọmọ yẹn wọ́n máa ró aṣọ funfun mọ́ wọn láyà àwọn ọkùnrin wọn wá faṣọ funfun pàkájà sí wọn lọ́rùn wọ́n á mọ yí ibi ojúbọ òrìṣà yẹn ká wọ́n á mọ kọrin Kórí kótó mọ́ páyà àwalẹ́kún òrìṣà ewé mọ́ páyà àwalẹ́kún orin yẹn là wá change táwa sọ di bó la ṣe ń kọ nísìn Ọlọ́run mi mọ́ páyà àwalẹ́kún Èdùmàrè ọba mọ́ páyà àwalẹ́kún ó dẹ̀ dà bẹ́ẹ̀ ṣùgbọ́n origin orin yẹn lẹ́gbọ́ lónìí. So tí ó bá jẹ́ pé ìdí igi wọ́n máa ń pe òrìṣà kan náà ní Olúwéré òrìṣà ewé náà ní Olúwéré ìrókò ni gbogbo ìrókò kọ́ lolúwéré o àwọn irú ìrókò kan wà tó yẹ pé a máa ń pè wọ́n ní ìrókò Olúwéré wọ́n máa ń tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀ àwọn ìjọba Emèrè wà nínú igi ìrókò Olúwéré so wọ́n máa ń fún àwọn èèyàn lọ́mọ ẹ rírú àwọn igi ìrókò bẹ́ẹ̀ wọ́n máa ta aṣọ funfun bóyá ẹ ti rí lábúlé rí wọ́n á ró aṣọ funfun mọ́ igi yẹn wọ́n ń bọ́ ni májẹ̀múdẹ̀ ni wọ́n á máa lọ ẹni tó bá dé ìkórìtà kan tán níbi tí wọ́n bá ti ń kọrin tí wọ́n bá ti ń ṣètùtù nídìí igi Olúwéré tó bá tó táìmù kan wọ́n wà pariwo gbogbo àwọn tó ń wọ́ ọmọ tán ọ̀rọ̀ ọmọ bí tán fẹ́ gbọmọ lọ́wọ́ tán fẹ́ gbọmọ Emèrè tán fẹ́ gbọmọ lọ́wọ́ òrìṣà gbogbo wọn àwọn ìyá lóríṣà yóò wà ní ó yá ó ti yá gbogbo yẹn múra èyí tẹ fọ́mọ o ó yá ìgbáradì oníkálukú gbáradì wọ́n wà ní ó yá Olúwéré kọ́mọdà sílẹ̀ àwọn náà ni mòye Olúwéré kọ́mọdà sílẹ̀ mòye Olúwéré kọ́mọdà sílẹ̀ mòye wọ́n wà ní ẹ̀yin tẹ bá ti yẹ mòye ó yẹ mòye ẹ mọ gbé pọ̀ mòye àwọn ẹlòmíràn wọn mọ̀ fọwọ́ gbá kún báyìí mòye Olúwéré kọ́mọdà sílẹ̀ mòye Olúwéré kọ́mọdà sílẹ̀ mòye náà tí wọ́n bá kúrò níbẹ̀ tán nínú òrìṣà yẹn wọ́n máa lóyún àwọn ẹ̀mí òkùnkùn yẹn máa fún wọn ní ọmọ ṣe rí oríṣi ọmọ méjì ló wà ọmọ gidi àtọmọ láǹgidi ẹlòmíì kò mọ orísun ẹ̀ kò mọ bí tí ìyá ẹ̀ ti tọrọ ẹ̀ ara nǹkan tó jẹ́ kí májẹ̀mú ọkọ ọ̀run yí gbì sínú ayé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn you don't know the password mọ pin code ogun yẹn mọ bí tẹ́ ti wọnú ogun yẹn ìrìn àjò wo ni màmá yín lọ rìn náà ẹ tún gbọ́ eléyìí ẹ jẹ́ tún sọ eléyìí mo fẹ́ sọ kinní kan fún yín ta ló mọ̀ yìí pé nílẹ̀ Yorùbá ó kọ́ mọ̀
wípé kí obìnrin kan kó wọlé ọkọ kó mọ bí obìnrin wọ́n wá yarí mọ́ lọ́wọ́ pé kó lọ bí ọkùnrin. Ta ló mọ̀ yìí pé tó bá padà lóyún mi ó ti bí ọmọ obìnrin 5 ọkọ ẹ̀ wá ní oyún eléyìí tó ní tó bá fi bí obìnrin ọ̀ ń lọ́nu. Wọ́n sọ mí di olórí burúkú olórí ibú ni ó yìí lè gbà kó mọ fi gbogbo ayé bí obìnrin sí mi nígbà ọ̀ ń lọ́nu. So tó wá yá tó náà bá wá rí wípé obìnrin ló wà nínú ta ló mọ̀ pé wọ́n ń pààrọ̀ ẹ̀. Ó ní báwọn babaláwo àtàwọn adáhunṣe tó máa bá wọn mò ń sọ ọ́ríjì ibi tí ogun ti wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ tó gun yẹn takú tí ò lọ. So ó ní báwọn babaláwo ṣe máa bá ṣe wọ́n á bá wọn ṣe débi wípé wọ́n máa change ọmọ nú obìnrin ni wọ́n máa sọ́dọ̀ ọkùnrin but ibi tí wọn ò ní sọ fún wọn wọn ò ní sọ side effect fún wọn ò ní sọ repercussion fún wọn ọmọ obìnrin tí wọ́n sọ di ọkùnrin ẹ lọ wò ó tí wọ́n bá bí sáyé tán tó bá yá ẹ lọ kọ́lẹ̀ ó máa di Bobrisky. Ó máa di ọkùnrin bí obìnrin. Ṣé rí àwọn kan wà tó jẹ́ yí pé ẹ̀ ń rí wọn pé ọkùnrin ni wọ́n lójú korojú báyìí ṣùgbọ́n nínú obìnrin ni wọ́n. Ẹ̀ ń rí ẹlòmíì pé obìnrin lójú korojú báyìí gbogbo bẹ ṣe ń wo obìnrin ni ó lọ́yàn ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú ọkùnrin ni. Wọ́n lè pààrọ̀ tó bá rí pé ọkùnrin ló wà nínú aláboyún tó dẹ̀ rí pé ọmọ ológo ni wọ́n lè pààrọ̀ ẹ̀ sáyẹ́ǹsì àwọn èèyàn dúdú ni tẹkinọ́lọ́jì àwọn ìka ni. Wọ́n á change ọmọ yẹn wọ́n á sọ́dọ̀ ọkùnrin tàbí kan sọ́dọ̀ obìnrin. Wọ́n á change ẹ̀ but ibi tí pọ́lẹ̀ máa wà ní pé kádàrá ọmọ yẹn ti gbọgbẹ́ àwọn ẹ̀mí burúkú ti wọnú ayé ọmọ yẹn láti inú oyún wá torí pé wọ́n ti change ẹ̀ wọ́n lè rí gbogbo nǹkan tó lọ ń dá mọ́ nínú àga wọn lè rí change tán. Òun lè fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lómi bá yá tó bá yá á ní ọkùnrin lòun alọ́kùnrin ló yẹ kó ń jẹ́ náà àwọn òbí ẹ̀ ó lè yẹ pé wọ́n ti damage destiny ẹ̀ láti inú oyún wá. Ìjọba èmìnira ló máa ń bá wọn ṣe wọ́n á reset destiny ẹ̀ factory fitted tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ default bọ́lọ̀ ṣe set ẹ̀ síbẹ̀ wọ́n á change ẹ̀ wọ́n á ṣe gbàrọ̀ gùdù wọ́n á ṣe àtúndá ayé a máa tún àyànmọ́dá. Ẹ̀yin wo lẹ lè ṣàmísẹ́ tá a bá rí ẹnikẹ́ni táyé ti tamper pẹ̀lú destiny yín níbí lórúkọ Jésù gba ìtúsílẹ̀. Oh my God. Gbogbo ẹ̀yin tí ayé ti kan àyànmọ́ yín lẹ́ẹ̀kan wọ́n ti ṣá àyànmọ́ yín lọ́gbẹ́ lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀. Ẹ gbọ́ ilé yìí ẹ gbọ́ òun lẹ́ fi rí ẹlòmíì ọkùnrin ni ṣùgbọ́n nǹkan obìnrin ló máa wà lábẹ́. Ẹ lẹ́ fi rí ẹlòmíì obìnrin ni ṣùgbọ́n nǹkan ọmọkùnrin ló máa wà lábẹ́. Irú kẹ́sì síbẹ̀ ó pọ̀ káàkiri láàrin ayé nínú wa láàrin wa tó yẹ pé ẹ lè mọ wíìsù ṣebó ní kálukú ti róró lé ṣebó ní kálukú ti wọṣọ lé ẹ lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí dẹ̀ wà lára àwọn èèyàn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí wọ́n ṣe bá ẹ̀dá Ọlọ́run kankan sọ ó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá wọn ń kérora wọ́n ń sun ẹkún wọn ò rí ọ̀nà àbáyọ ìjọba èmèrè ló máa ń ṣe èmi sọ lórúkọ Jésù ẹ̀yin tí ẹ bá lè ṣe àmì gbogbo ń táyé ti pààrọ̀ lára rẹ lónìí kó gba àtúnṣe. Ìgbà míì tó bá kóra lọ ṣe ọdún èmèrè ọdún òrìṣà odò ọdún òrìṣà omi tí àwọn èèyàn wá tí wọ́n péjọpọ̀ àwọn abiyamọ àwọn oníbìísí tí wọ́n ń wọ́ ọmọ tàbí àwọn tó wá san ẹ̀jẹ̀ nídìí òrìṣà olúwẹ̀rí náà jẹ́ òrìṣà odò ó dẹ̀ tún jẹ́ òrìṣà omi. Ibẹ̀ ni wọ́n ti tọrọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tán bá tọrọ ẹ̀ lọ́wọ́ òrìṣà tó náà bá bímọ ọmọ yẹn máa lé mèrè. I'm telling you the truth. So tán bá wá dé di òrìṣà ẹ mọ wá gbọ́ bọ́ ṣe máa ń kọrin yẹn ara òun orin tó máa ń kọrin o ọdún àtún ti yí orin yẹn náà ẹ mọ gbọ́ o wọ́n á ní kí làǹkẹ́ tó jọ ọmọ lọ olúwẹ̀rí làǹkẹ́ tó jọ ọmọ lọ kí là ń bọ̀wọ̀ bí ojú fún olúwẹ̀rí là ń bọ̀wọ̀ bí ojú fún yèyé o
olúwẹ̀rí bó pè mí máa jẹ́ olúwẹ̀rí máa ṣàìgbọ́ tèmi wáwẹ̀rí mi kó sunwọ̀n yéyé odò o iye máa já o. Orin yẹn ojúbọ òrìṣà odò ni wọ́n ti máa ń kọ láti gba ìwáṣẹ̀. Ìgbà tó yá ó ní àwọn olórin ìrere ni wọ́n change ẹ̀ sí wípé kí là ń kẹ́ tó jọ ọmọ lọ olúwa mi là ń kẹ́ tó jọ ọmọ lọ kí là ń bọ̀wọ̀ bí ojú fún ọlọ́run mi là ń bọ̀wọ̀ bí ojú fún bàbá o ọlọ́run mi bó pè mí máa jẹ́ ọlọ́run mi máa ṣàìgbọ́ tèmi wáwẹ̀rí mi kó sunwọ̀n bàbá mi o bàbá rere o but wẹ́wẹ́rí mi kó sunwọ̀n yẹn ìdí òrìṣà omi náà ti ń kọ́ láti lẹ̀ wáwẹ̀rí mi kó sunwọ̀n yéyé odò iye máa já o wọ́n ṣe ń kọ́ láti lẹ̀ nìyẹn ẹ lọ wádìí ẹ wò. Èmi sọ pé kò dáa bá ṣe yí o because ọlọ́run níhàn ni ó yẹ ká máa kẹ́ ọlọ́run náà ló yẹ ká máa sìn wọ́n kàn ń gbé ògo yẹn fún òrìṣà tí kò lè gbani. Ta ló lè ṣe àmì gbọ́ ibo náà ti tọrọ ayé ẹ fi lè kókó tó yìí ibo ni girama wọ̀ lọ́kàn tó bí màmá ẹ̀ kí ni girama ti lọ forí kó ibo ni girama ti lọ forí kàn kó tó di pé wọ́n bí ìyá rẹ̀ kí ìyá rẹ̀ tó bí ọ sínú ogun. Mo sọ lónìí lórúkọ Jésù ọwọ́ agbára Ọlọ́run kó tú ọ sílẹ̀. Yes sir, ogun tó bá lọ́wọ́ ìjọba èmèrè nínú kì í ṣẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ má jẹ̀mú ni òpó tó gbèrò má jẹ̀mú ni. Oh my God, màá fẹ́ random fún tìsín mo fẹ́ ká wọnú àdúrà lọ. Ṣẹ́rí tí wọ́n bá ti ṣe ogun àwọn kinní tó bá ti yá na ibi tí púlẹ̀mù wà rè ọ̀pọ̀lọpọ̀ àwọn grandma àwọn grandpa wọn ti jẹ́jẹ́ nídìí òrìṣà ṣùgbọ́n nígbà tó yá wọn ò lè san ẹ̀jẹ̀ yẹn mọ́. Ẹ wo bí àìmọye àwọn pending ẹ mọ̀ bọ̀ ń bì àìmọye àwọn pending ẹ̀jẹ̀ tó wà tó jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ yẹn wọ́n ti ń san lọ́dọọdún wọ́n ti ń lọ sójúbọ òrìṣà lọ́dọọdún láti mọ lọ san kó tó di pé ìyìnrere dé ìgbà tí ìyìnrere dé ẹ gbọ́ ilé yìí tí ìyìnrere wọ Áfíríkà tó wọ Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n gba ìyìnrere but ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí ìyìnrere dé Nàìjíríà wọ́n mọ̀ nípa deliverance. Ẹ lọ wádìí ẹ wò nígbà tí gospel wọ́kọ̀ wọ Nàìjíríà ní 1834 wọ́n tí mọ̀ àwọn òyìnbó tó dé wọ́n mà ṣírí ibi tí ìbọ̀rìṣà dìpù dé ní Áfíríkà. Lóòótọ́ gbogbo wa gba Jésù gbogbo àwọn bàbá wa wọ́n gba Jésù wọ́n gbàgbọ́ wọ́n ṣe òun lè fi rí wọn rí pé kó tó di ìsọjí 1930 in fact before 1930 nígbà táwọn bàbá Mósè Orímọládé tó kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ìsọjí tí wọ́n ń gbàdúrà kiri rí pé ìtàn sọ fún wa pé gbogbo àwọn bíi wòlíì Reverend Anglican Baptist Methodist gbogbo wọn pátá wọn lọ ń gbàdúrà lọ́dọ̀ Mósè Orímọládé. Nígbà tó di 1918 àjàkálẹ̀ àrùn burúkú kan break out ní gbogbo àgbáyé bíi coronavirus bíi COVID-19 ó break out ní gbogbo àgbáyé ó pa àwọn èèyàn bí ìgbà lockdown wà nígbà yẹn tán ń lo nose mask nígbà yẹn ẹ lọ wádìí ẹ wò ní 1918 ó le gan ó wọnú 1920 ní ọdún náà lọ́hùn so 100 years after ló tún padà wá ṣẹlẹ̀ yìí 100 years after ìjìnlẹ̀ ni ìwádìí jẹ́ kó yé wa wípé ní gbogbo àyẹ̀ náà wọ́n ṣe ń lo nose mask nìyẹn tí wọ́n lọ́ọ̀kì àwọn èèyàn dáhùn ayé èrò tí pọ̀ nínú ayé tó báyìí but àwọn tó kú táwọn èèyàn tó ṣòfò nípa fáírọ́ọ̀sì yẹn coronavirus kọ́ ni wọ́n pè nígbà yẹn but fáírọ́ọ̀sì náà ni wọ́n lọ́ọ̀kì gbogbo ayé pa nígbà náà àwọn òyìnbó yẹn wọ́n rí solution sí so wàhálà yẹn wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn bíi chicken pox ó tún gba gbogbo Nàìjíríà kankan tí gbogbo àwọn èèyàn ṣe òun ló jẹ́ kí àwọn bàbá kan kóra jọ pọ̀ kan dá ẹgbẹ́ kan sílẹ̀ tán ń pè ní òkúta iyebíye nígbà náà Anglican náà ti bẹ̀rẹ̀ níjẹ̀bú òde lọ́dún náà lọ́hùn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n ń wá ojú Ọlọ́run pé àwọn nídìí agbára tó kojú ogun èṣù
nígbà náà òun ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà wọn yẹn ló bí ìsọjí 1930. Oh my God, ibi tí ìjìnlẹ̀ ti ṣẹlẹ̀ ni láti ọdún 1930 yẹn òun ni gbogbo nǹkan ti change. Kó tó dìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nípa deliverance ṣe mọ̀ ká kan lọ sí church náà ni ògo ni fún bàbá tí fún ọmọ àti fún ẹ̀mí yóò tí wọ́n lọ́dún kọ́ ṣe ó ń bẹ ní ìsìn ẹni ó sì máa rí gbà gbogbo ayé àìní pẹ̀kun. Olúwa dúpẹ́ tó mú wa sùn bí ti igi bí ti ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ àná. Tí ogun wá sùn bí igi bí ti igi bí ti ọ̀gẹ̀dẹ̀. Tó bá ń sùn bí ti igi bí ti ọ̀gẹ̀dẹ̀ ayé máa nù ẹ́ lóúnjẹ, wọ́n máa ṣe é lè ṣe lójú àlá. Bí igi tí kò ní ìrètí àti yè. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ la máa ń ṣe tẹ́ pé ìgbà tó bá mú wa lọ mọ́rin prayer àwa náà bá díẹ̀ nínú ẹ̀. Náà ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa tí iye wọn ṣí tí oníkálukú rí pé ẹnu lóòótọ́ ìyìn rere làwọn òyìnbó mú wá o ṣùgbọ́n ìyìn rere ìlú òyìnbó yàtọ̀ sí áfíríkà o àwọn àjẹwà láfíríkà wọn àgbẹ̀ ní òyìnbó o. Àwọn ogun ìlú òyìnbó yàtọ̀ sí ogun Nàìjíríà o. Àwọn ọmọ Nàìjíríà lọ́lọ́ wá gbé dìde ló bí ìsọjí 1930 náà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa break gbogbo ogun yẹn. Even then kò tí ì sí àwọn tó ń kọ́ ẹ̀kọ́ tó ń teach nípa deliverance. Later ni deliverance ministry ṣẹ̀ṣẹ̀ wá ń yọjú títí dò ní iyì ọ̀pọ̀lọpọ̀ náà ò dẹ̀ tí ì ṣí sí ní tán ń pè ní ṣẹ́ránṣẹ́ deliverance. Ẹ wo ẹjẹ́ àwọn náà àdúrà ẹjẹ́ àsọ yókù dọ̀la ẹ pariwo orúkọ Jésù Kristi Olúwa fi iná bẹ́ ìpìlẹ̀ ìbí mi finá bẹ́ ìpìlẹ̀ ìbí mi wò kó o gbé mi jáde kúrò nínú ọ̀gbun ogun ẹ gbàdúrà. Jésù bàbá finá bẹ́ ìpìlẹ̀ ìbí mi wò bàbá finá gbé ìpín mi jáde kúrò nínú ọ̀gbun finá gbé ìpín mi jáde kúrò nínú ọ̀gbun ìṣòro. Kòtò má jẹ̀mú òkùnkùn gbé mi jáde kúrò nínú kòtò má jẹ̀mú òkùnkùn gbé mi jáde kúrò nínú kòtò má jẹ̀mú òkùnkùn gbé mi jáde kúrò nínú kòtò má jẹ̀mú òkùnkùn. Mo fẹ́ dùn mí nílá bàbá mo fẹ́ bọ́ táyà tọmọ mo fẹ́ bọ́ táyà tọmọ mo fẹ́ bọ́ táyà tọmọ ẹ̀mí mo fẹ́ bọ́ táyà tọmọ mo fẹ́ bọ́ táyà tọmọ mo fẹ́ bọ́ táyà tọmọ mo fẹ́ bọ́ táyà tọmọ. Ayérayé 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 Olúwa tú mi lẹ̀ Olúwa tú mi lẹ̀ Olúwa tú mi lẹ̀ Olúwa tú mi lẹ̀ bàbá mo bẹ̀bẹ̀ Olúwa tú mi lẹ̀ bàbá mo bẹ̀bẹ̀ Olúwa tú mi lẹ̀ bàbá mo bẹ̀bẹ̀ ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o mo fẹ́ bọ́ táyà tọmọ mo fẹ́ bọ́ táyà tọmọ bàbá ẹ̀mí mímọ́ o. Jésù Olúwa wa ẹ sáré kọ orin pẹ̀lú ìbínú ẹ máa kọrin pé ẹ̀mí mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀ èmi ti ṣe tán tètè máa bọ̀ èmi mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀ èmi ti ṣe tán tètè máa bọ̀ ẹ̀mí mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀ èmi ti ṣe tán tètè máa bọ̀ ẹ̀mí mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀ èmi ti ṣe tán tètè máa bọ̀ ẹ̀mí mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀ èmi ti ṣe tán tètè máa bọ̀. Every
sókè gbogbo agbára tó o ní wàá pariwo orúkọ Jésù. Ẹ̀yin ẹ̀mí àjèjì tó ń gbé àgọ́ ara mi, ẹ̀yin abẹ̀mí tó ń bá mi gbé àgọ́ ara mi, èyí tẹ́ ẹ ṣe tó lára mi, ẹ jáde, ẹ gbàdúrà. Àwọn tí ọkọ ọ̀run yọ lẹ́nu mọ̀ pọkọ ọ̀run rí. Anybody lè sọ tẹnu ẹ bá àwọn tí nǹkan ń ṣe mọ̀ pé nǹkan ń ṣe àwọn. Mo rí èèyàn tí ọkọ ọ̀run ẹ máa bá sùn tán ó dẹ̀ máa fún lówó pé pocket money ẹ rí. Bẹ́ẹ̀ á dẹ̀ bá owó yẹn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì níbi ẹgbẹ́ pílò. Life ẹ kú omi ìjìnlẹ̀ ni. So irú ẹni ẹlẹ́nìkan máa sọ pé kò sọ́kọ ọ̀run. Àwọn ọkọ ọ̀run wà evil spirit ni wọ́n, demons ni wọ́n. So demon rí wàá kẹ́ wàá pariwo yes sir ọkọ ọ̀run òun ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ jẹun ọmọ lónìí. Ẹ lọ wádìí ẹ̀ kan ẹ trace ẹ̀ kan ọkọ ọ̀run ẹ sọ fún pé ìwọ mo sọ pé àwọn ọmọ tó bí sọ́run tó kó tì mí ó ti tó o tó bímọ míì sí òbí kan tán mo ló tó gbà orun kiri àgbà tó bí orí pé òbí ó tó mẹ́ta ó tó mẹ́rin ó dà yín wo bó ṣe jẹun ọmọ. Ọkọ ọ̀run yẹn á dẹ̀ fà mí sí lára àmì ìbòdì ọyìn nígbà kó jẹun ọmọ. Ṣé rí ẹlòmíì ọkọ ọ̀run ẹ pọ́nìṣì ẹ ni ó fọmọ nà bí ọ̀rẹ́ ni ó fọmọ nà bí ọ̀rẹ́. Yẹ́sà ẹ gbàdúrà yẹn gidi gan kí lẹ ń sọ yìí ẹ pa sórí ìwọ ni wàá gbàdúrà ìdí ọkọ ọ̀run lára mi já sórí tí gbogbo ayé bá ń gbàdúrà tí wò rẹnu là tó gbàdúrà forget ẹ tó bá yá wàá padà wàá pariwo wàá ké rárá pẹ̀lú agbára ọkọ ọ̀run ìdí ọkọ ọ̀run lára mi já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí ọkọ ọ̀run fi dè mí ẹ já lára mi ò ṣe mọ́ ó yẹ bàbá ìdí tí ọkọ ọ̀run fi dè mí ẹ já lára ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí ọkọ ọ̀run fi dè mí ẹ já lára ìdí tí ọkọ ọ̀run fi dè mí ó fi dè àwọn ọmọ ẹ̀yin ọkùnrin ẹ gbàdúrà lórí aya ọ̀run ẹ̀gbìn náà ìdí aya ọ̀run ìdí ọkọ ẹ̀gbìn náà sọ mo pàṣẹ ní orúkọ Jésù ẹ̀gbìn náà sọ. Olúwa wa ẹdùn ara ẹgbọ́n ilé surprise yín ó dẹ̀ lè shock yín ó dẹ̀ lè bí yín nínú. Tí ẹ bá kó obìnrin 100 jọ tó jẹ́ nurse obìnrin 100
tẹ́ bá kó wọn jọ ẹ máa rí 2.5 nínú wọn tí ò lọ́kọ ọ̀run tàbí mi sí èmi tí ẹ bá kó ọkùnrin doctor àti nurse tí gbogbo wọn jẹ́ 100 tí ẹ bá wò wọ́n dáadáa nínú ẹ̀mí tẹ́ gbé wọn gun orí spiritual microscope ẹ máa rí wípé nínú àwọn ọkùnrin doctor yẹn àti nurse yẹn àwọn tí kò ní aya ọ̀run nínú wọn ju 3.5 lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ṣẹ́rí tí máa ń sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run tàbí aya ọ̀run ó ní bí ó ṣe bí ṣẹ́rí ìmísí ẹ̀ pọ̀ lára ẹnìkan jẹ́ ẹnìkan lọ ìtàn pọ̀lọpọ̀ mọ̀ ni ṣẹ́rí ẹlòmíì tẹ́ bá bí ẹlòmíì alóhùn lọ́kọ ọ̀run tòun mọ́ tòun sórí ọkọ ọ̀run ẹ̀ mọ̀ wọ́n àwa lọ́lọ́run tú àṣírí wọn fún wọ́n dé nínú gbogbo mo sọ fún yín nínú gbogbo ìjọba òkùnkùn láyé ní gbogbo ìjọba sátánì pátápátá ìjọba èmèrè ló dangerous jù àwọn ọkọ ọ̀run àtayọ ọ̀run mẹ́tọ̀dù tí wọ́n fi ń ṣiṣẹ́ wọ́n dangerous gidi ṣẹ́rí tí ọ̀nà tí ọkọ ọ̀run gbà já táyé lógun ó yàtọ̀ sí ti ọkọ ọ̀run ti Kẹ́hìndé ọkọ ọ̀run ti Ìdòwú ó yàtọ̀ sí ti Àlàbá aya ọ̀run ti ẹnìkan ó yàtọ̀ sí tẹnìkan so èyí tó mẹ́tọ̀dù tán ń lò fún wọn kò ní jọ tẹlòmíì wá rò pé ò ní dẹ ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa fara pamọ́ sí ẹ lára wa máa sọ pé kò wọ́n síbẹ̀ wọ́n síbẹ̀ inú wọn á dẹ̀ mọ́ dùn torí wọn ò fẹ́ kó mọ̀ pa wọn wà ń bẹ̀ torí wọn mọ̀ pé tó bá mọ̀ pa wọn wà ń bẹ̀ wàá lọ wá wòlíì tí yóò tú wọlé ṣùgbọ́n dẹ òun lẹ́sẹ̀ níta ṣe máa ń blọ́ọ̀kù àlá àwọn ẹlòmíì wọn nídó lálàá ṣebí tó bá lálàá ni wàá mọ̀ pé nǹkan kan ń ṣe é ṣebí tó bá lálàá ni wàá lọ sọ fún pásítọ̀ ní pásítọ̀ máa sọ pé ọkọ ọ̀run ló ń yọ ẹ lẹ́nu so wọn á dẹ̀ fọ́ gíláàsì ríran wọn níjó lálàá mọ́ nígbà tó bá ti lálàá àmọ́ wo tó lọ sọ fún pásítọ̀ pé orí wọn á dẹ̀ blọ́ọ̀kù alẹ́ wọn á dẹ̀ fọ́ gíláàsì ríran yẹn ọkọ ọ̀run wíkẹ́ẹ̀dì o ọkọ ọ̀run wíkẹ́ẹ̀dì ẹ gbọ́ mi ọkọ ọ̀run lè jẹ́ kí obìnrin kó lọ ṣi ọkọ yàn lójú ayé ọkọ ọ̀run ó lè jẹ́ kí obìnrin kó lọ fẹ́ ọ̀tá ẹ̀ lọ́kọ àwọn èèyàn dẹ̀ máa sọ pé ẹ wo mọ́mí yìí ó lógo ó ṣoríire láyé ṣùgbọ́n ọkọ burúkú tó lọ fẹ́ yìí náà ni aya ọ̀run wà aya ọ̀run lè mú kí ọkùnrin kí ìyàwó má wù ú fẹ́ ìyàwó kàn ní wù ú fẹ́ náà ni àwọn èèyàn dẹ̀ máa sọ ẹ bá brọ́dà yín sọ̀rọ̀ kó lọ márì kò ní márì kì í ṣe kó jókòó bó kò kàn ní wù kó márì náà ni aya ọ̀run ẹ̀ á sọ fún pé o ò lè márì mi nígbà kó márì ẹ̀ẹ́dẹ̀ máa rí aya ọ̀run ẹ̀ máa bá sùn yóò máa bá aya ọ̀run ẹ̀ sùn rẹ́gúlálè lójú àlá ṣùgbọ́n lójú ayé alóhùn òfọkọ alóhùn òláyà dẹ́ ọkọ ọ̀run aya ọ̀run ó lè jẹ́ kí ọkùnrin kí ó mọ ojú ẹ̀ ò ní dúró lára obìnrin kan ṣoṣo a mọ kẹnusẹ́lẹ̀ akẹnusẹ́lẹ̀ 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 a dẹ̀ mọ kẹnusẹ́ everybody kò dẹ̀ nífẹ̀ẹ́ kankan nínú wọn a kàn mọ fọwọ́ bá tètè wọn kò ní settle down I'm telling you the truth iṣẹ́ òkùnkùn ni ìdí rẹ̀ tí wàá fi faraya wàá ké rárá then ẹgbẹ́ ilé ṣẹ́rí ẹlòmíì ó bí gbogbo ọmọ obìnrin tó bí gbogbo wọn ló lọ́kọ ọ̀run gbogbo àwọn ọkùnrin tó bí gbogbo wọn ló láya ọ̀run ìyẹn tó ń kọ́ ogun ni o ẹ jẹ́ àgbàdua kó ṣí kí ẹ̀mí tá ń pè lọ́kọ ọ̀run kó ṣí kúrò lọ́dẹ̀dẹ̀ wa kí hallelujah kí hallelujah ẹ ké hallelujah gbogbo agbára tẹ́ ẹ nílẹ̀ fi pariwo orúkọ Jésù gbogbo ṣé àṣeparí ọkọ ọ̀run lára mi gbogbo ṣé àṣeparí aya ọ̀run lára mi ẹ jáde nínú ayé mi o ó yẹ ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde mo pàṣẹ mi lórúkọ Jésù ẹ máa jáde mo pàṣẹ mi ẹ máa jáde mo pàṣẹ mi ẹ máa jáde lórúkọ Jésù ẹ ráyè inú ayé aya mi ẹ ráyè inú ayé àwọn ọmọ lórúkọ Jésù ẹ máa jáde kúrò ní ẹ jáde kúrò ní ayé ẹ jáde kúrò ní ayé aya ẹ jáde kúrò ní ẹbí gbogbo ẹ̀yẹ ìbí mo pàṣẹ ní orúkọ Jésù ó yẹ jáde 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 ní orúkọ Jésù ó yẹ jáde ní
lórúkọ Jésù ó yẹ jáde mo pa á lẹ́sẹ̀ ó yẹ jáde mo pa á lẹ́sẹ̀ ó yẹ jáde lórúkọ Jésù ó yẹ jáde ó yẹ jáde ìṣe ṣe tó iná ti jáde iná ti jáde iná ti jáde iná ti jáde iná ìmúnáwó iná ìmúnáwó iná ìmúnáwó iná ìmúnáwó iná ìmúnáwó. Jésù Olúwa wa ó kú àdúrà mẹ́ta ṣe rí ẹ lọ wádìí ẹ wò ọ̀pọ̀lọpọ̀ ìjà tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí wọn ò lè ṣe kán mọ́ lura wọn ní àlùjásíwòwò tí wọn ò lè ṣe kán mọ́ lura wọn tí wọ́n máa ń léra wọn kiri gbogbo ta gbogbo inú ọgbà ẹ lọ wádìí ẹ ọkọ ọ̀run ló yọ wọn lẹ́nu tàbí kó jẹ́ aya ọ̀run ṣe rí tí ọkùnrin bá ní aya ọ̀run gbogbo ìgbà ni ó mọ báyàwó ẹ̀jà gbogbo ìgbà ni ó mọ báyàwó ẹ̀jà a mọ gbógun ti ìyàwó ẹ̀ gan a mọ gbógun ti gidi ìyàwó ẹ̀ ní ó mọ bàjá then ẹ máa wá gbọ́ ibi tó dangerous sí rè ọkọ ní aya ọ̀run ìyàwó lọ́kọ ọ̀run so ẹ̀mí méjèèjì yẹn ọ̀tọ̀ ni ìjà tí ìyàwó àtọkọ mọ̀ jà ọ̀tọ̀ ni ìjà tí spiritual husband àti spiritual wife ló mọ̀ jà nínú ilé wọn wọ́n sọ ilé wọn di gbàgede ogun. ẹ lọ wádìí ẹ wò tí ẹ bá rí tó sọ pé ọkùnrin kan ó pàyàwó ẹ̀ ó lè jẹ́ pọ́kọ ọ̀run ìyàwó ẹ̀ lóní ó yá olórí burúkú ara ẹ̀ ó ti ṣe báyà ní kó mọ̀ lọ́kọ tẹ́lẹ̀ ó yá ìwọ la máa lò pé kó pa ó yá pa kó ètè mọ́ bọ̀ lọ́hùn kó wá tọ́jú àwọn ọmọ tó bí kalẹ̀. ọkọ aya ọ̀run ọkùnrin mi òun ló ní kó máa ṣàgbèrè kiri òun náà ló máa wọnú ìyàwó ẹ̀ ó yá lọ mú ọkọ ẹ̀ ó ti sùn lọ gún lọ́bẹ̀ láyà á dẹ̀ gún pa tó bá dẹ̀ gún pa tán ẹ̀mí yẹn á jáde lára ẹ̀ tó bá jáde lára ẹ̀ tán ojú àwálẹ̀ á ní kí ni mo ṣe àwọn ọmọ ní à mọ́ mi ẹ̀ mọ̀ ti pa bá mi á ní ṣe ó ti kú ni ẹgbẹ́ ẹ ti kú ẹ má mọ̀ kú kí ló ṣẹlẹ̀ kò mọ bó ṣe rí kò mọ bó ṣe jẹ́ iṣẹ́ ọkọ ọ̀run ni iṣẹ́ aya ọ̀run ni I'm telling you ẹ lọ wá ọ̀pọ̀lọpọ̀ ìròmí tó ń jó lórí omi onílù ẹ wà ń sàlẹ̀ odò ẹ jọ ẹ gbàdúrà ọkọ ọ̀run jáde nínú ẹbí mi nínú ìdílé yìí kò sí ààyè fún ọmọ láàrin èmi àtọkọ mi láàrin èmi àtaya mi láàrin èmi àtàwọn ọmọ mi ọkọ ọ̀run jáde ó yá. Mo pàṣẹ ọkọ ọ̀run jáde ọkọ ọ̀run jáde ọkọ ọ̀run jáde 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 jáde. Olúwa wa ó kú àdúrà méjì ẹ gbọ́ eléyìí ẹ jẹ́ n sọ kinní kan fún yín kẹ́lẹ́ lọ gbàdúrà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn kan wà tó ń ṣe àwọn èèyàn lónìí ọkọ ọ̀run aya ọ̀run ló wà ńbẹ̀ ẹ jẹ́ n sọ irú àwọn àìsàn kan fún yín tó pé kì í dédé ṣèyàn aya ọ̀run máa ń fà ọkọ ọ̀run máa ń fà ó lè jẹ́ ọkọ ọ̀run àdáyébá tàbí kó jẹ́ ọkọ ọ̀run àjogúnbá ẹ jẹ́ n sọ ẹ gbọ́ eléyìí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ní fibroid ọwọ́ ọkọ ọ̀run lẹ máa bá ń bẹ̀ ẹ lọ bèè lọ́wọ́ ẹni tó ní fibroid yẹn ìjẹ́ ọdún kèlóore tó ti ní ìbálòpọ̀ ojú oorun tí ò ṣe nǹkan kan sí ìbálòpọ̀ ojú oorun yẹn ló máa di oyún ìju fún ẹ̀dì yẹn mú wọ́n ń pe kinní kan ní ẹ̀dà tó yẹ kó gbogbo nǹkan tó yẹ kó dúró lára obìnrin kó di ọmọ ó máa ṣàn wálẹ̀
ọkọ ọ̀run máa ń ṣe. Wọ́n á gbé ajere sí obìnrin yẹn lára. Bí ajere wọnú òkun bó wọnú ọ̀sà bó lu ogún ọdún ẹgbàágbèje ọdún nínú omi, bá jere bá padà jáde omi inú rẹ̀ á jó dànù. Ọkọ ọ̀run lè gbé agbádá sí ikùn obìnrin tí àwọn emèrè ó mọ tí wọ́n mọ fi yan gàrí. Obìnrin bí ó mọ sọ pé inú ikùn ń gbóná, ẹ̀ríru obìnrin bẹ́ẹ̀ gbogbo ara á máa gbóná, ikùn á máa gbóná, ikùn àwọn ọmọkùnrin ẹ̀yìn ó mọ dùn. Ilé ọmọ tó ń gbóná ò ní gboyún dúró. Iṣẹ́ ọkọ ọ̀run ni. Ẹ tún gbọ́ ilé, ọkọ ọ̀run lè sọ aya ọ̀run, ó lè sọ àtọ̀ nǹkan ọmọkùnrin á sọ di omi ìrèké tàbí kó sọ di omi ìgbín. Àwọn dókítà wọn á ló ti ní low sperm count. Tínú bá dẹ̀ bí aya ọ̀run ẹ̀, ó lè in tó ń di ọmọ gangan nínú àtọ̀ nǹkan ọmọkùnrin ẹ̀, ó lè mú kúrò pátápátá. Táwọn dókítà sọ pé kò tiẹ̀ sí ẹyin nínú àtọ̀ ẹ̀ rárá. Omi lásán ló wà ńbẹ̀, kò sí nǹkan tó máa dọmọ níbẹ̀. Tínú bá dẹ̀ bí aya ọ̀run ọkùnrin kan, ó lè fi ìbínú yọ ẹyin kúrò lára obìnrin yẹn. Àwọn dókítà á ní obìnrin yẹn kò lẹ́yìn kankan lára tó lè di ọmọ. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ IVF tí wọ́n ń ṣe lónìí. Ẹ rí ẹlòmíì ó máa ṣe IVF kò ní succeed, ó máa ṣe IVF lẹ́nu kejì kò ní succeed, nígbà kẹta ó máa ṣe IVF kò ní succeed. Kì í ṣojú lásán. Àwọn surrogate mother àbí kí náà ń pè tọ́mọ bá wọn ru oyún. Ṣé rí obìnrin míì tó yẹ pé ọkọ ẹ̀ arrange pé kóbìnrin míì bá ru oyún, obìnrin yẹn lọ wádìí rẹ̀ dáadáa, ọkọ ọ̀run ẹ̀ ló dúró tì pé nínú ilé ọmọ tẹ́mi ń wò yìí, nínú ilé ọmọ yìí oyún ò dúró bẹ̀. Ẹlòmíì lè lọ bá gbóyún yẹn ṣùgbọ́n nǹkan ni ó gbé. Then obìnrin tí wọ́n bá gbóyún náà ṣóun ló lọ́mọ, ọkọ ló lọ́mọ ṣùgbọ́n nǹkan ló lọ́mọ, ṣùgbọ́n wọ́n jọ ń tanra wọn. Obìnrin tí ó bá wọn ru oyún yẹn, wọ́n á ti bá sọ̀rọ̀ wípé gbọ́ o kàn fẹ́ bá wa ru oyún yìí ni o fóṣù 9 o, a máa fún ẹ lówó, èló ni wàá gbà, name your price. Tó bá ti sọ wọ́n máa fún lówó ẹ̀, wọ́n á dẹ̀ máa tọ́jú ẹ̀ ní gbogbo ìgbà tó yún yẹn bá ṣe wà lára ẹ̀. So wọ́n á máa bá wọn ru oyún yẹn. So tó bá wọn ru oyún yẹn tán, tó bá bí tán, wọ́n á sẹ́tù ẹ̀, wọ́n á gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀, wọ́n á wá gbé ọmọ yẹn fóbìnrin yẹn. Òun lóbìnrin yẹn wá ní ẹ bá ń yọ̀ mo ti bímọ o. Àwọn èèyàn náà bá bímọ. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ìmí ìdẹ̀tún rèé, ọkùnrin ìmí ìtọ́ yẹ pé wọ́n ti gba àtọ̀ nǹkan ọmọkùnrin lọ lára ẹ̀, gbogbo tó yẹ kó di ọmọ lára ẹ̀, àwọn ẹyẹ ọ̀run tàbọ́kọ̀ ọ̀run wọ́n ti gbà kúrò. Ó dẹ̀ fẹ́ bímọ, nǹkan máa ṣe ni wípé wọ́n máa lọ wá dónà. Wọ́n ń pe àwọn kan ní dónà. Àwọn dónà yẹn ni àwọn tó yẹ pé wọ́n máa ń dájọ́ spam. Bí wọ́n ṣe máa ń donate blood, bẹ́ẹ̀ ni wọ́n á donate spam. Náà ó níye tí wọ́n ń tà. Ọmọkùnrin tó yẹ pé kò tíì ju bí 25 years sí 32 years lọ, àwọn yẹn ò ní ó máa ń wọ́n lè tà ní 2 million. Tó bá yẹ pé ó ti ń dàgbà, bóyá ó ti ń wọ bí 35 sí bí 45, ó lè yẹ pé 1.5 million náà máa san fún. Tó bá ti ń wọ bí 45 sí bí 55, ó lè jẹ́ pé wọ́n á sọ fún pé mọ̀ wọrí nílè san ju 800,000 lọ. Pound of spam pound of blood. So tó bá ti wá di pé ó ti ń wọ bí 60, nǹkan kan tó dẹ̀ fẹ́ donate wọn ní tòun àwé lè fún ọjọ́ 250,000 lọ. Ṣó tẹ́ Ọlọ́run? So ní ìsìn báyìí wọ́n wá gba spam yẹn lára àwọn ọkùnrin yẹn, wọ́n wá preserve ẹ̀, òun ni wọ́n wá lọ inject sí ara obìnrin yẹn. Obìnrin yẹn ó wá rù fún oṣù tí ẹni yẹn tó bá ti donate spam kò mẹ́ni tán máa lò ó fún. Yes, àmì nítàn yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́mọ ló ń gbélé onílé lẹ́nu. Torí mi nítàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti donate spam gan o, tán ti donate tán ti lọ wọn ọmọ mi tán gbé spam àwọn lọ. Ẹlòmíì dẹ̀rí ó máa padà rí ọmọ ẹ̀ ní ilé onílé kò ní mọ̀ pọ́mọ òní. Lóòótọ́ tó bá sọjú lé ọmọ yẹn ara máa sọ pé ọmọ yìí ẹ̀jẹ̀ máa rùn kan láwọn, ṣùgbọ́n kò ní mọ mí nìyẹn. Ọmọ spam tó donate ń jọ yẹn ọmọ tí wọ́n lọ fi bí ni, but ó lè jẹ́ wípé ó donate ẹ̀ lẹ́kọ̀ọ́ ń bì, ẹni tó ní ọmọ yẹn ẹni tó ra spam yẹn ó lè yẹ pé Sokoto ló ń gbé. Then òun jẹ́ Yorùbá,
ó donate spam ìgbà tí wọ́n máa ta spam yẹn fún kíní wọ́n tà fún Haúsá tán bá bí ọmọ yẹn wọ́n á sọ ní Musa tàbí Shekau so òun dẹ̀rẹ̀ James ló ń jẹ́ so tó bá padà rí Musa lẹ́yìn wá ọ̀la Musa lè ṣe láàánú kí Musa ṣe lóore tàbí kẹ́jẹ́ ẹ̀rùn kan ra wọn ṣùgbọ́n wọn lè ro kan lọ́bẹ̀ pọ́ mọ́ òun ni ìyẹn náà dẹ̀ lè gbà pé bàbá òun ni láyé irú ẹ̀ pọ̀ káàkiri o ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o ẹ jẹ́ àgbàdúrà ẹ jẹ́ ká sọ yòókù dọ̀la ọjọ́ ti lọ ẹ jẹ́ àpariwo gan ká ké rárá wàá ké pẹ̀lú gbogbo àgbà iṣẹ́ ọkọ̀ ọ̀run ni o ọkọ̀ ọ̀run ibi táwọn ìjọba èmèrè tán báyé jẹ́lẹ̀ rí tán báyé jẹ́dé ìbẹ̀rẹ̀ rí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tán ní ìbálòpọ̀ lójú oorun tán ní ìbálòpọ̀ lójú àlà àtọ̀nkan mọ́kùnrin tán ń gbà lára wọn òun ni wọ́n kó sínú fìdí bọ́ọ̀tù táwọn èmèrè wíwìnwín mu nísàlẹ̀ odò. ẹ ká ọwọ́ méjì sókè ẹ gba méjì ìsìnkámọ́ lọ ẹ pariwo ọwọ́ àwọn èmèrè lára mi ẹ parí àmì àwọn èmèrè lára mi àmì ọkọ ọ̀run lára mi àmì aya ọ̀run lára mi ẹ jáde àmì àwọn èmèrè lára mi jáde lórúkọ Jésù ọwọ́ àwọn èmèrè lára ọwọ́ aya ọ̀run ọwọ́ akọ ọ̀run ọwọ́ èmèrè parẹ́ lára àwọn ọmọ mi parẹ́ kò lára ìyàwó mi parẹ́ kò lára àwọn ọmọ mi iná ẹ̀mọ́ ti jáde iná Ọlọ́run ti jáde ogun àmì ogun ọwọ́ ìjì ẹ parẹ́ ẹ parẹ́ ẹ parẹ́. Jésù Olúwa wa àdúrà ilé ẹ̀ máa demonstrate ẹ̀ mọ́ dúró lójú kan sórí àdúrà yẹn ni number 1 wàá pariwo orúkọ Jésù òrùka ìgbéyàwó òkùnkùn ó yọ gbogbo ọmọ ọ̀ka mẹ́wàá ẹ̀wá ló ti yọ o gbogbo ọmọ ọ̀ka ẹsẹ̀ because ẹlòmíì wọ́n fi sí níka ọwọ́ ìka ẹsẹ̀ náà fi sí ó wàá yọ kúrò gbogbo òrùka ìgbéyàwó òkùnkùn wàá yọ dànù ẹ máa gbiná dànù then wàá tún wá ẹ máa gbọ́ ó tún kù ìyẹn kọ́ ẹ gbà pé ẹ tún gbọ́ ilé olóògbé certificate ìgbéyàwó òkùnkùn Olúwa bá mi dáná sun then wedding gown òkùnkùn ẹ̀yin ọkùnrin súùtù òkùnkùn wedding súùtù òkùnkùn ìgbéyàwó òkùnkùn wedding gown ìgbéyàwó òkùnkùn tí wọ́n wọ̀ sí mi lọ́rùn tí ò jẹ́ kí n nídìílé aláyọ̀ ẹ parẹ́ lára mi ẹ gbàdúrà. Lórúkọ Jésù lórúkọ Jésù mo pàṣẹ òrùka ìgbéyàwó ẹ yọ kúrò ní gbogbo ọwọ́ yín ẹ yọ dànù ẹ yọ dànù yọ kúrò lọ́nà ká ẹsẹ̀ rẹ yọ lórúkọ Jésù mo yọ ìgbéyàwó ní ọ̀nà ká Olúwa wa ẹgbọ́n ilé ẹ̀yin kan wà lẹ́yìn tá bá ti ṣorí ọ̀fẹ́ tán sìn ẹ̀ tún wá lọ fi mẹ́sẹ̀jì yìí ṣe ìṣọ́ òru kí ni mo lẹ́ máa fi ṣe jòkótì ìwọ àtọkọ ẹ jòkótì ìwọ àtàwọn ọmọ ẹ fi ṣèṣọ́ òru tó gbóná kẹ wá fi gbàdúrà ìjìnlẹ̀ ni ẹ mọ̀ ṣí àmì bí mo ṣe gbà tó bá tún di ọ̀la àtún tẹ̀síwájú ibi tí mo ti parí lẹ́nìí látún máa tẹ̀síwájú lọ́la
yes ó máa lágbára gan. Ẹ pariwo orúkọ Jésù Kristi. Ẹ sọ fún Ọlọ́run ogun tó ṣẹ́ lónìí ò gbọdọ̀ gbérí mọ́nú ayé mi. Ó yá àdúrà. Ẹ̀mí mímọ́ fi èdè di ibi tíṣẹ́ òní. Ibi tí ibi bá ń sìn ní Olúwa fi èdè Jésù Olúwa wa ní orúkọ Jésù. Irú àmì wo lẹ ń ṣe? Ẹ ṣe kó sharp, kó níkẹ̀mí, kó dẹ̀ nínánú. Mo sọ ní orúkọ Jésù. Gbọ́ mi, májẹ̀mú òkùnkùn tó dàpọ̀ mọ́ ìpìlẹ̀ ìbí rẹ, tó di gbòǹgbò ìkorò tó so ìso ìpọ́njú fún ọ jẹ. Mo sọ lónìí, ó jóná dèrú. Mo pa á láṣẹ, ó jóná dèrú. Mo sọ ní orúkọ Jésù. Gbọ́ mi, aṣọ ogun tí ọkọ ọ̀run aya ọ̀run wọ̀ sí Ọlọ́run, ó ń gbé kiri ó sì lé àwọn èèyàn gidi sá mọ́ ọ lára. Lónìí ó parẹ́ lára. 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 Gbọ́ àjàgà ọkọ ọ̀run fọ́dàmù lára. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ aya ọ̀run ó jára lára. Iṣẹ́ àṣepa òkùnkùn lára rẹ ó gbiná dà. Gbọ́ ogun tó jàyà rẹ tó tún jà ọ́ báyìí. Ogun tó jà ọ́ tó tún jọmọ mọ́ ọ lọ́wọ́ báyìí. Mo sọ lónìí ogun náà ṣòfò dànù. Nínú àwọn ọmọ ìyá rẹ ìwọ ló rẹ̀ yìn jù. Bẹ́ẹ̀ ni ìwọ ni wọ́n fi palẹ̀ ogun mọ́ nínú ìran yín. Mo sọ lónìí ẹ̀mí mímọ́ kó já ọ gbà. Ẹ̀mí mímọ́ kó já ọ gbà. Ẹ̀mí mímọ́ kó já ọ gbà. Gbọ́ ẹ̀yin tí ẹ lè ṣàmì, tí ẹ lè ṣí àmì, tí ẹ lè táìpù àmì, tí ẹ lè fi agbára ṣàmì. Mo sọ ní orúkọ Jésù Kristi, òrùka ìgbéyàwó òkùnkùn tí ò jẹ́ kó gbádùn ìgbéyàwó ayé, lórúkọ Jésù ó gbiná dànù. Máa ṣe àmì, máa táìpù àmì. Ẹ̀yin tẹ́ ń wò mí ní gbogbo ibi tẹ́tí máa táìpù ẹ̀ léraléra lé uncountable time. Ṣá máa táìpù ẹ̀ lọ kó dẹ̀ máa press like, máa táìpù ẹ̀ lọ. Máa táìpù amen for as many times as possible. Ẹ̀yin èèyàn máa ṣe àmì pẹ̀lú gbogbo agbára tó o ní. Mo sọ lónìí, sàtífíkẹ́tì ìgbéyàwó òkùnkùn tí wọ́n ti issue out fún ẹ tán tẹ orúkọ rẹ mọ́, orúkọ àbísọ àti orúkọ ìyá rẹ. Mo sọ lónìí, ẹ̀mí máa dáná sun. Káwọ́ méjì sókè sọ pé ìwé tí Sátánì kọ. Ìwé tí Sátánì kọ. Ìwé tí Sátánì kọ. Tí Sátánì kọ. Nítorí tèmi kọ. Ó yóò. Ìwọ náà pariwo kó sọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbogbo agbára fi pariwo bẹ́ẹ̀. Tí Sátánì kọ. Nítorí tèmi kọ. Sàtífíkẹ́tì ìgbéyàwó òkùnkùn ó jóná nínú ayé. MOU
MOU tí àwọn baba ńlá àti ìyá ńlá rẹ̀ sign pẹ̀lú Sátánì, pẹ̀lú ìjọba òkùnkùn, wọ́n ti sign memorandum of understanding. Orúkọ ẹ̀ dẹ̀ wà níbẹ̀, ṣùgbọ́n lónìí a tú ọ sílẹ̀. Mo ní a tú ọ sílẹ̀. Gbọ́ mi, ẹ̀yin kan wàá máa lálàá, wàá máa rí rẹ pé òun fò bí ẹyẹ. Ìgbà míì wàá máa rí pé òun wẹ̀ bí ẹja nínú odò. Ìgbà míì wàá rí àwọn ejò, wàá máa bá wọn ṣeré. Ìgbà míì sì dáadáa pé ejò ń yí ẹ lára, wàá pariwo jí sójú ayé, ejò, wàá dẹ̀ lajú òní rí ejò. Ìgbà míì á dàbẹ́ ni pé ó wà lórí òkè ń ré lọlẹ̀, ó fẹ́ lọ já sínú ọgbùn, wàá dẹ̀ pariwo yìí. Wọ́n ń pè ṣẹ̀dá ẹni, wọ́n fẹ́ mú ṣẹ̀dá ẹ̀ wọnú gbèkùn. Ìgbà míì wàá rí wípé ó lóyún lójú oorun, lójú ayé ò tí wà disfagin, ṣùgbọ́n lójú oorun wàá rí pé òun rọbí, àmì májẹ̀mú èmèrè ni. Iṣẹ́ ọkọ ọ̀run, iṣẹ́ aya ọ̀run ni. Ìgbà míì wàá rí pé wọ́n ń bẹ́ ẹ sùn, wàá dẹ̀ jí sójú ayé, wàá rí àmì yẹn bẹ́ẹ̀. Ìgbà míì wàá rí wípé wọ́n máa nù ẹ́ lóúnjẹ lójú oorun. Ìgbà míì wàá rí rẹ ní etí odò, wàá mọ báwọn kan ṣeré, ò mọ̀ wọ́n. Ìgbà míì wàá bá rẹ nínú rí ìpéjọpọ̀ kan, àwọn kan péjọpọ̀, ò mọ irú èèyàn tán jẹ́ àwọn strange faces. Wàá lálàá, wàá rí pé òun ṣe wedding pẹ̀lú ọkùnrin àjèjì kan tó mọ̀ rí. Àwọn kíní àmì burúkú ni pé ọwọ́ kan wà lára ẹ̀. Ìgbà míì ìwọ tó yẹ pé lójú ayé ò kí ń lo jewelries, wàá kàn rí bó ti kó lẹ́kẹ̀ sí di okó ṣéènì sọ́rùn, wàá kàn rí gbogbo kíní lára ẹni lójú ayé dẹ̀ rí orí. Gbọ́ mi, ìwọ ọkùnrin wàá kàn rí dé bá rẹ pé òun mu sìgá, olójú ayé ò kí ń mu sìgá, ò kí ń mu kankan, ṣùgbọ́n wàá máa ń rí gbogbo kíní. Dẹ̀ àwọn ọmọ ẹ̀ náà tó ti wá ń lárú àlàyé, àwọn ọmọ ẹ̀ náà tó ti wá ń rírú ìfarahàn yẹn, èmi sọ lónìí, iná jó ogun yẹn. Mo ní iná jó ogun yẹn. Lórúkọ Jésù, iná jó ogun yẹn. Gbọ́ mi, òun bá ìjákulẹ̀ pàdé, wàá kàn déédéé rí pé àwọn èèyàn kan kórìíra ẹ láì nídìí. Wọ́n á ní ṣé ọṣẹ tó fi ń fọṣọ náà ló tún fi ń wẹ̀ ni. Ogun àparọ́mọ́ ni tako ni ọ̀rọ̀ gbogbo, kì í ṣe lórí alábàáhùn, kì í ṣojú lásán, àmì ọkọ ọ̀run wà lára ẹ̀. Ẹ rí ọkùnrin mi á lóhun ò lé mèrè, òun ò lọ́kọ òun ò láyé ọ̀run tó. Gbọ́ mi, tíyàwó ẹ bá ní àmì mèrè lára tí wà àti ẹ̀dẹ̀ tíjọ níbálòpọ̀, ọwọ́ wọn ti wà lára ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ lónìí ní orúkọ Jésù, ẹ gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù, ẹ gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù, ẹ gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù, ẹ gba ìtúsílẹ̀. Àdúrà tó ṣù ìrè ọjọ́ àkọ́kọ́ rèé nínú àdúrà ìtúsílẹ̀ oṣù karùn-ún. Mo sọ lónìí, ogun ayé rẹ ṣẹ́wọ̀. Ọkọ ọ̀run padà kúrò lẹ́yìn. Ọkọ ọ̀run padà kúrò lẹ́yìn. Ọkọ ọ̀run padà kúrò lẹ́yìn. Ìwé àkọsílẹ̀ ọkọ ọ̀run lára rẹ fàyà. Wedding gown tọkọ ọ̀run rán sí Ọlọ́run ó fàyà. Gbọ́ mi, mo sọ lónìí, wedding suit tí aya ọ̀run rẹ rán fún ọ. Aya ọ̀run ẹlòmíì ló sponsor wedding òkùnkùn fún nínú spiritual realm. Mo pa á láṣẹ lẹ́ni, akáǹsù ẹ̀, arẹ́ndà ẹ̀, void, null and void, arẹ́ndà ẹ̀ useless, arẹ́ndà marriage yẹn powerless, kò wà effective mọ́. Àwọn àmì burúkú tó máa ń rí lójú àlá yẹn ò ní rí wọn mọ́. Gbogbo àwọn àlejò ọ̀ràn tó máa ń bẹ̀ wò yẹn mo lóò ní rí wọn mọ́. Wọ́n bá tún wá da lábàá láti tún wá bẹ́ ẹ̀sùn àrá kó san pa wọ́n. Wọ́n bá tún wá da lábàá láti tún wá fóúnjẹ ojú oorun nù ẹ́, iná kó jó wọn. Oh my God, ẹ̀yin kan wà, ẹ máa ń gbé ọmọ àjèjì dání, wàá rí pé o gbé ọmọ dání. Ìgbà mi wàá gbọ́ ọmọ yẹn pọ̀n, ìgbà mi wàá máa fọ́ ọmọ yẹn lọ́yàn. Gbọ́ mi, ìwọ tó yẹ kó o ti stop ọmọ bíbí láti nǹkan bíi 10 years, wàá tún rí pé òun rọbí, wàá tún rí pé òun gbọ́ ọmọ dání, wàá tún rí pé òun ṣẹ̀ṣẹ̀ ń bímọ. Àmì òkùnkùn ni. Gbọ́ mi, ọkọ ọ̀run ń bẹ, ọmọ ọ̀run ń bẹ, aya ọ̀run ń bẹ, ọkọ ọ̀run ń bẹ, gbèsè ọ̀run wà. Mo sọ lónìí lórúkọ Jésù, ó gbiná nínú ayé rẹ. Tí o bá lè ṣe àmì ńlá mẹ́ta lórúkọ Jésù, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọn já lára. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Ogun náà ṣẹ́. Ògo ni fún orúkọ wọn. Tí o bá lè ṣe àmì ńlá méje, Jésù Olúwa wa. Ẹgbọ́ eléyìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún gẹ́gẹ́ bí ìṣe wa lóṣooṣù, a máa dá offering ní ẹ̀mélòó,
ẹ̀ẹ̀kan offering gbogbo ènìyàn ni make sure pé o dá offering bóyá o dá offering yẹn lénìí tàbí ní ọ̀la kí àdúrà yìí tó parí dá offering kan tó mọ̀ pé offering gidi lélẹ́yìí tó fi ṣe àkànṣe ọrẹ fún Ọlọ́run offering ni make sure jẹ́ kí àwọn ọmọ rẹ sọ fún àwọn ọmọ ẹ pé kí wọ́n dá offering yẹn kí wọ́n dá kí ìwọ náà kó dá offering yẹn sọ fún ọkọ rẹ pé kó ṣe offering yẹn sọ fún ìyàwó rẹ pé kó ṣe offering yẹn sọ fún àwọn òbí rẹ pé kí wọ́n ṣe offering yẹn ẹ̀ẹ̀kan ni nínú ìsọjí lóṣù ẹ̀ẹ̀kan make sure pé o ṣe tẹ ọwọ́ méjì gbọ́ mi ire tẹ́ ẹ gbà lónìí ó di àjẹmọ́nú mo ló di àjẹmọ́nú ẹni bá gbógun dìde lẹ́yìn àdúrà òní ó máa parẹ́ dà ọ̀nà ńlá fún yín kẹ́ẹ̀rá àánú gbà gbogbo ní forúkọ Jésù Olúwa wa. Àmín, àmín. Hallelujah ńlá méje gbogbo agbára tó ní ó yá fi ké. Hallelujah, 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 hallelujah. Go ní fún orúkọ Olúwa. Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o. Gbogbo bí tẹ́tí wò mí ẹ share fídíò yìí, ẹ share sí gbogbo orí platform, ẹ share sí gbogbo orí group, ẹ share. God bless you in Jesus' name. Amen. It is well with you. No more sorrow, no more weeping, no more sickness, no more evil covenant. In the name of Jesus. God bless you all.